Ẹ káalẹ́ o, a kú dédé wòyí, ọdẹ ọdún bí ẹ máa wọlé ní ení èjèèjì ẹ̀ta. Èmi ọmọ yín náà ni ọmọ Tádé ṣe. Ọmọ Tádé ṣe Ọbátúlà. Tìdílé onígbàkúlé láti ìṣẹ̀rẹ̀ ọlọ́fimolè mi lọ mìíràn wọ ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀ ní ení èjèèjì ẹ̀ta. Ẹ kúlé làákàrà lé, ẹ rè wàhálà kí èrò ọ̀nà. Mo lọ sí ìlú Ọ̀wọ̀, mo bá àwọn àgbààgbà, àwọn ìyá mi àgbà, àwọn bàbá mi àgbààgbà. Wọ́n jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ọwọ̀ ní ọwọ́ wọn. Wọ́n ní kí ni mo wá wá, mo ní ọgbọ́n ni mo wá wá. Èmi ò ní mágọ̀rọ̀ lọlé. Ẹ káàbọ̀ o, ẹ máa wọlé bọ̀. Ẹ bá mi pín ètò yìí. Ẹ káalẹ́ bàbá mi ọmọ Lísà. PA wa. PA ọlọ́mọ plenty. Ẹ ṣé bàbá mi. Thank you very much. I appreciate you, darling. Mo kí àwọn ìyá mi àti bàbá mi, mo kí wọn tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ọwọ̀ ní ọwọ́ wọn nílùú Ọ̀wọ̀. Èmi lọmọ epo wẹ́wẹ́ níta àkẹsàn, kò ṣe fọkọ́rọ̀, kò ṣe fàdárò, tá bá rò àgbọ́dọ̀ kúrò níbẹ̀. Èmi lọmọ Ọlọ́run ìyàwó aṣàálẹ̀ dòye. Ọ̀tá wa ló ní ìbànújẹ́, pínrín kò sóṣì, ara wọn nìyá wà. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ètò yín, ètò onígbà ìwáṣẹ̀. Ẹ máa wọlé bọ̀ wá. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀. Ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù, ẹ máa wọlé bọ̀. Ojúkòrò kì í pa ojúkòrò jẹ. Ó tó ọjọ́ méjì mẹ́ta kan tá ti ní ètò onígbà ìwáṣẹ̀ fún ìdí kan pàtàkì ni láti lọ mú ohun tó tún dá wá ni. Bẹ́ẹ̀ ni. Mo rìn títí mo pàdé àwọn àgbàlagbà nínú ilé ìgbìmọ̀ aṣòtítọ́, inú ilé ìgbìmọ̀ ọmọ kóòtù òjíire. Ìyá mi Akẹ́yìndé pẹ̀gbọ́n, wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Òbẹ́kìṣìbẹ́kẹ́ṣẹ́ wọlé alákìsà, ó sọ alákìsà dó nígbà aṣọ ọ̀kan bá jí bí èjì ló wọlé tọ̀ mí, bóré bá pọ̀ àjìfà. Ẹ bá mi pèrò wọlé o. Àlejò mi ò ní pẹ́ dé ní kò pẹ́. Ọgbọ́n ni mo mú wá. Èmi ò má gọ̀ wá. Bẹ́ẹ̀ ni ó sì ti rí bẹ́ẹ̀ láṣẹ Ìdùmarè. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀. Ọgbọ́n làwa wá, àwọn ò ní má gọ̀ lọ sílé. Ìmọ̀ ló ṣe pàtàkì, ló ṣe kókó. Ìmọ̀ ṣe pàtàkì, ó ṣe kókó, ìmọ̀ ṣe pàtàkì, ó ṣe kókó nítorí àbọ̀mọdé ò bá bá tàn. A sì bá àrọ́bá náà dẹ̀ nìyí, òun ni bàbá ìtàn. Ẹjọ́ ṣé kí ní fáànù tí mò ń lo iṣẹ́ kò débẹ̀ yẹn? Ṣé ẹ gbọ́ wú? Tẹ bá ń gbọ́ wú, ẹ jẹ́ kí n mọ̀ kí n lè pa. Olúwa fi ooru kẹ́mi. Ọlọ́run kó ṣàánú mi. Ooru yìí náà ní nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ àlejò mi wà o. Àlejò mi ẹ máa wọlé bọ̀ o. Where is my pen?
orí kíní láti fẹ́ ṣe kíní o, òrìṣà èèpà o, ẹ má wá síbí o, ẹ má dúró sínú WhatsApp o, èèpà òrìṣà. Nǹkan má dẹ̀ ṣẹlẹ̀ o. Bàbá mi Adélékè, mo ń retí yín o, ẹ máa wọlé bọ̀. Wọ́n wà nínú ilé ìgbìmọ̀. Ẹ lè ṣe nǹkan méjì papọ̀ o bàbá mi, ẹ lè wà nínú ilé ìgbìmọ̀ kẹ́ tún fẹ́ wà níbí o. Àsìkò tá a dá ti tó, ó yẹ máa wọlé bọ̀. Bàbá mi ọmọ ọlọ́fin ráyè, ṣàlàáfíà ni. Adéoyè, pẹ̀lẹ́ bàbá mi, mọ́mí ẹ̀ ń kọ́? Ìyàwó àtọmọ ń kọ́? Ọmọ orí adé jìgbìjìgbì ìlẹ̀kẹ̀. Kí bàbá yìí kúrò níbi tó ti ń ṣe gbọ́ngbọ́n sí tó wà nínú kínní. Ẹ kálẹ́ ẹ̀yin èèyàn mi, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni o, Ọmọ́tádé láti Ìṣẹ̀rí Ọlọ́fínmúlẹ̀. Lórí ètò wa náà ni ètò nígbà ìwáṣẹ̀. Mo rìn títí mo délùú ọgbọ́n, mo délùú ọgbọ́n, mo kọ́gbọ́n, mi ò má gọ̀ wálé. Olódùmarè ṣeun. Nínú gbọ̀ngàn ìjọ ìjọba Ọlọ́run Olódùmarè, òun ni mo ti mú àlejò mi ti àṣálẹ́ ìwá. Mo ti rí yín, ẹ máa wọlé mọ́ràbà. Mo ti rí yín bàbá, ẹ máa wọlé, ẹ máa rọra. Ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi pèrò sọ́kọ̀, ẹ bá mi pọkàn sérò kí ọkọ̀ ṣáà má ti wà ní òfìfo. Èmi ni olóòtú, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọmọ́tádé láti Ìṣẹ̀rí Ọlọ́fínmúlẹ̀. Èmi lọmọ pápákùkù àmúròkè Ìjẹ̀bẹ̀. Oṣù Àkẹsán ni mí, ọmọ agbẹ̀bí òmùwẹ̀, ọmọ agbẹ̀bí ayé tán tó lọ gbẹ̀bí ọ̀run. Èmi lọmọ arúgbó olúfà tó ń tòṣùmàrè. Ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Ìdánilẹ́kọ̀ọ́ ni ètò yìí ni ó wà fún. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan, kò sẹ́ni tí Ọlọ́run ọba tí ò lè fi rọ́pò èèyàn, k'Olúwa má fi òkúta rọ́pò wa ni. Ó ní èmi àti àwọn tá a jọ ń ṣe, ṣùgbọ́n nítorí inúnibíni, tẹ̀m̀bẹ̀lẹ̀kun àti ọ̀tẹ̀, òun ló fà á tí ó fi ṣe sáà kan tí a ti gbé ètò náà wá, ṣùgbọ́n a tún ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu báyìí. Ọgbọ́n làwa wá, àwa ò ní mú àgọ̀ lọ sílé, gbogbo channels ló ti wà ní títàn. Bàbá mi tí mo máa gbé wọlé, wọ́n dáńtọ́ nínú ìmọ̀ Olódùmarè. Olódùmarè fi ọgbọ́n, ìmọ̀ àti òye ó fi kẹ́ wọn. Àṣesábàbí náà ni la fi pàdé ní ojú fọ́nrán tí ọ̀rọ̀ dẹ̀ di ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀. Wọ́n gbé mi sínú àpapọ̀ wọn nínú ilé. Bí mo ṣe wá débẹ̀, ilé ò ní tú o.
ọ̀rọ̀ wa ò ní tà sí létí ara wa. Bàbá mi tí mo gbé wá lénìí, à ń sọ̀rọ̀ àwọn nǹkan kan nínú ilé. Tá bá ń sọ, a máa sọ pé èpè Aole ló ń ja ìran ọmọ Yorùbá. Níbi tí àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn tí ó wá ti ń lọ mo ní ọ̀rọ̀ yìí ó yẹ kí n fi tó àwọn tèmi létí torí pé ìmọ̀ gidi ni. Nígbà tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ bí gbogbo wa bá ṣe mọ̀ mí, ayára bí àṣá ni mí, gbogbo nǹkan ni mo fẹ́ mọ̀ ní kíákíá. Ṣùgbọ́n wọ́n gbà mí bí Olódùmarè ṣe dá mi. Àyànfẹ́ Olódùmarè, bàbá mi, ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín tọlátọlá, mo kí yín tìyìtìyì, mo kí yín tẹ̀yẹ̀tẹ̀yẹ̀, máa tún gbé yín wọlé. Lórí ọ̀rọ̀ èpè Aole tí gbogbo ọmọ Yorùbá tó jẹ́ pé ẹ̀ránú wa ni a fi ń hùwà. Bó bá o pa, bó bá o bù lẹ́sẹ̀, iṣẹ́ ọmọ Yorùbá nìhun. Bá a tiẹ̀ ń bára wa sọ èdè fọ́nrànfọ́ntàn wa tán wá ní kíni òyìnbó náà máa sọ kùrà àsọ̀rọ̀ àwàdẹ̀rú. Olúwa wá gbé àwọn kan dìde, ó mí sí wọn láti lọ sọ pé báyìí kàsà báyìí kàwòdì ni ohun tí mo jogún ẹ̀ fún yín ní ìlú tí wọ́n kó ẹ̀yà mẹ́ta papọ̀ tá a pè ní Nàìjíríà. Pàápàá jùlọ àwa ọmọ Yorùbá. Yorùbá yoyoyoyo bí oró. Ìkírà fún gbogbo ọmọ Yorùbá. Ọmọ Yorùbá tó jẹ́ pé o ò lè béèrè orúkọ tó ń jẹ́ ní ẹnu ẹ̀. Òyìnbó ló máa fi dẹ́ ẹ lóhùn, èdè ẹrú ló máa fi dẹ́ ẹ lóhùn. Àti àwọn ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa. A wá síbí láti bà ẹ̀sìn kankan jẹ́, ṣùgbọ́n láti fi ìmọ̀ kún ìmọ̀. Láti ṣe kíni, láti fi ìmọ̀ kún ìmọ̀. Torí ẹ̀ ni ètò yìí ṣe jẹ́ Nígbà Ìwáṣẹ̀. Ọgbọ́n ni mo wá, èmi ò ní mágọ̀rẹ́lé. Màá gbé bàbá mi wọlé nísìnyí ní kòpẹ́kòpẹ́. Ẹ jẹ́ kí n wò wọ́n tí mo bá ti lè gbé wọn wọlé ká lè tètè bọ́ sí ojú fọ́nrán. Mo ti rí wọn. Ó wá fún wa ní ojú afẹ́fẹ́ kí a lè ríra wa nítùbínùbí, ká lè bára wa sọ̀rọ̀, ká fi inú wénú, ká fi ikùn lukùn, kí ọ̀rọ̀ wọn kó lè jẹ́ kì í ṣe láti orí WhatsApp. Ẹ bá mi accept sà. Ẹ bá mi gbà á wọlé. Mo ti fi yín sínú ẹ̀, ẹ gbà á wọlé. Ọlọ́run kó ṣàánú fún mi, kó jẹ́ kí afẹ́fẹ́ kó fún wa ní ààyè láti ṣe ètò yìí. Ṣùgbọ́n tó bá tún jẹ́ pé bákan náà ni à á pera wa ní orí àti ìrójú ní o, fìlà la rí o, àbí ìjókòó la rí o. Àrójú ní rárá bàbá mi. Nǹkan kan wà tó ń hàn níbẹ̀ yẹn. Ìjókòó ni mò ń wò yìí, àbí fìlà, àbí nǹkan kan. Mo dẹ̀ ń gbọ́ wọn ọmọ mi alálùbáríkà náà tóun náà tó ń bá yín tò ó dáadáa. Low battery, please charge. Ẹ ṣé, ẹ túbọ̀ bá mi gbójú yín sókè díẹ̀ sí i. Ètò yìí jẹ́ ètò tí a lè pè wọlé tí àsìkò bá tó. Tá bá rí ẹnìkan tàbí méjì tó ní ìbéèrè, a lè pè wọlé nígbà tí àsìkò bá tó. Ẹ jókòó gbẹdẹmukẹ nínú ọlá bàbá mi kí a tó wọ orí ètò lọ tààràtààrà. Èní ni ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2024.
aago 9 àbọ̀ la wà ní àdúgbò tèmi ń bí. bó jágó omi kan lẹ rí nǹkan tó bá tóbi òun lẹ máa fi gbé tẹlifóònù yín máa fẹ̀yìntì so that ẹ ní gbé dání kò ní máa mì sọ́tún mì sósì. nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ó lé wa kúrò ń bẹ̀. nẹ́tíwọ́ọ̀kì ni. nẹ́tíwọ́ọ̀kì ni lé wa jáde síta. mo ti fẹ́ wọlé ti fẹ́ nẹ́tíwọ́ọ̀kì ò jẹ́. nẹ́tíwọ́ọ̀kì bẹ́ẹ̀ ni. òun mo fi bọ́ síta bá ń gbà. ẹ ṣé bàbá mi. ebi tí mo ti lè jókòó dáadáa nẹ́tíwọ́ọ̀kì ò jẹ́ kí n jókòó bẹ̀. nẹ́tíwọ́ọ̀kì ò jẹ́. mo sáré àlejò nígbà yẹn gbangba ìta gbangba mo wà. ẹ ṣé. òjò gan ti ń rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti kápá ẹ̀. àdúpẹ́. ẹ̀rọ ìbẹ́là. ẹ tún lọ umbrella pàápàá èèpà. ọlọ́run ti kápá ọ̀jọ̀ ẹ ti dáwọ́ dúró báyìí. ṣé ẹ sì lè ṣe ètò yìí àbí ká gbé síjọ́ míì ni. ètò máa lọ. ètò máa lọ. gbogbo ilé mo kí yín o ẹkúlé là á kí aráalé ẹrìn wá là á kí èrò ọ̀nà èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ọmọ́tádé ṣe Ọbátúlà láti ṣẹ̀rí ọlọ́fínmúlé èmi lọ́mọ irinwó ọ̀pọ̀ ẹgbẹ̀rún àjẹ́ ètò mi ètò wa ètò yín nígbà ìwádìí ọgbọ́n ni mo wá èmi ò ní mágọ̀rẹ́lé. mo rí àwọn bàbá mi tí inú wọn dùn láti wá fún wa ní ìmọ̀ lórí ohun tí ó ń da wàhálà mú jù ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwa ọmọ kóòtù òjíire àwa ọmọ Yorùbá yoyoyo kí Ọlọ́run ọba Elédùmarè kí Olódùmarè kó ṣàánú fún ọmọ Yorùbá. mo kí gbogbo wa pé ẹ kú dédé wòyí o sórí ètò wa nígbà ìwáṣẹ̀. àlejò wa tòní ní àyànfẹ́ Olódùmarè ọ̀jọ̀gbọ́n Ọláònípẹ̀kun láti gbọ̀ngbọ̀n Olódùmarè àyànfẹ́ Olódùmarè. èmi olóòtú ní Ewùsì ọmọbàbìnrin Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlà tí gbogbo èèyàn mọ̀ sí ọlọ́mọ plenty láti ṣẹ̀rí ọlọ́fínmúlé ìdílé onígbàkúlé. àlejò wa bàbá mi òun náà ni ẹ ti ń rí wọn tí bó tilẹ̀ jẹ́ pé wẹ́dà òjò ó ṣe bó ṣe fẹ́ bólúwa ṣe lágbára tó náà nìyẹn. ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. ẹ kú ètò èyí wa ọlọ́mọlọ́yọ. ó dàbẹ́ ní pé ẹ máa bá mi yí ohun kìíní yín sókè kí a lè gbọ́ yín dáadáa bóyá ẹ dẹ̀ máa sún mọ́ ni torí ohun yín jìnnà díẹ̀. ẹ kú ètò. bá mi àyànfẹ́ Elédùmarè ẹ bá mi dárúkọ yín fún ẹ ṣe àfihàn ara yín fún gbogbo ìlú. ẹ kò pọ̀ ń bẹ́ẹ̀ kí la máa ṣe sí báyìí o à ń gbọ́ yín ṣùgbọ́n ó hàn bó bá ṣe àyàyàyà ẹ bá mi yọ fọ́lùmù yẹn sílẹ̀ díẹ̀. báwo ló ṣe wà báyìí. a faradà bẹ́ẹ̀ náà ni. ẹ káàbọ̀ sórí ètò ọlọ́mọ yọyọ. ẹ káàbọ̀ ẹ bá mi ṣe àkàjúwe ara yín torí pé àkókò ń lọ ní fẹ́rẹ́fẹ́rẹ́. mo kí èyí wa ọlọ́mọ yọyọ ẹ kú ètò ẹ kú iṣẹ́ Ọlọ́run Olódùmarè a máa fún yín ṣe. àṣẹ. orúkọ tèmi ni ìránṣẹ́ Olódùmarè Adélékè Ọláònípẹ̀kun Ìfálàbàkí. ó jẹ́ igbákejì alága gbogbo oníṣègùn ìpínlẹ̀ Èkó nílé lóko Lagos State Market. ẹ kú ètò. ètò ń tò ẹ ṣé bàbá mi
àyànfẹ́ Elédùmarè, ohun tí ó mú èmi àti yín tá a fi gbé ètò yìí kalẹ̀ ni ọ̀rọ̀ tó lọ nínú gbọ̀ngàn wa ní inú Agodi lọ́hùn-ún, Agodo lọ́hùn-ún. Mo ń kọ́ Yorùbá gidigidi ni o, Faransé ni mí o, ṣe rí pé Yorùbá mi mò ń tiraka. Òun ni ọ̀rọ̀ tí ẹ̀ ń là wá lọ́yẹ̀ lórí ẹ̀, lórí gbólóhùn tó ń da ọmọ káàárọ̀ òjìrè, tó ń dà wá rú, tó ń dà wá lọ́pọlọ rú, tó ń dà wá lọ́kàn rú, tí kò jẹ́ ká mọ ohun tá a jẹ́. A máa ń sọ pé gbogbo wa máa ń sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ kóòtù òjìrè tá a kì í fi finú hanra wa, tá a fi máa ń jẹra wa lẹ́sẹ̀, tá a fi máa ń sọ̀rọ̀ àná di bá mi ìkílẹ̀ ò tó mọ́. Wọ́n á ní a máa ń sọ pé èpè Aole ni. Nítorí bí ẹ ṣe wá ṣàlàyé ẹ̀, mo ní ọ̀rọ̀ rèé, mo dẹ̀ bá yín sọ, ẹ ní ẹ wá là wá lọ́yẹ̀. Bá mi, àyè gbà yín, gbogbo àyè tẹ bá fẹ́, gbogbo bó jẹ́ pé yọkan ṣo yìí la ṣe lè ṣe lálẹ́ yìí, a máa mú wá ní ẹsẹẹsẹ, ẹ là wá lọ́yẹ̀. Báwo ni èpè Aole àbí Aole àbí Aole bóníkálùkù ṣe máa ń pè, kí ni ó fa èpè yìí gan-an? Báwo lèpè yìí ṣe wáyé? Ibẹ̀ ni mo fẹ́ ká ti kọ́kọ́ mú bàbá mi. Ẹ ṣeun èyí wa, abiyamọ abọ̀jábọ̀ ọ̀gbọ́n. Gbogbo àtọ̀ yín bàbá, gbogbo àtọ̀ yín. A máa ju yín ṣe. Gbogbo àtọ̀ yín. Ẹ kò ní kàkejì náà. Àṣẹ. Aole, ìkan nínú àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ ni, ọmọ Ọ̀rànyàn ni. Ọmọ Ọ̀rànyàn. Jagunjagun ni. Ọmọ akin ò lè ṣe kó má ṣakin. Ṣùgbọ́n akin tí wọ́n ń ṣe, ó wá dàbí ìgbà tí ajá kọ̀ dí síta tó ń gbó ara ilé ni. Wọn ò ṣe akin yẹn síbi tó yẹ kán ṣe é sí. Akin ní bàbá, akin jagunjagun ni Aole. Wọ́n pọ̀ ní síta, wọ́n wá ń gbó ara inú ilé. Ará ilé ni wọ́n ń gbó. Àwọn ìran tí wọn tó jẹ́ ọmọ Yorùbá ni wọ́n ń gbógun tì. Wọ́n máa ń gbógun láti ìlú dé ìlú láti lè mú àwọn ìran tí wọ́n lérú, kí wọ́n máa gba ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ wọn. Èyí tí ní Olódùmarè ògùn. Nítorí ìṣàkọ́lẹ̀. Ìyẹn ló ṣe nǹkan tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ni wọ́n ń lò láti ṣáájú ogun, kán ba lè tẹ àwọn ìlú tó wà lábẹ́ wọn lórí ba, wọ́n lè máa gba ìṣàkọ́lẹ̀, wọ́n ba lè máa jọba lé wọn lórí. Ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ló dájú wọn lójú. Ó dàbí pé láàárín Aole yẹn pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ Àfọ̀njá ńgbà náà ló ti ṣẹlẹ̀. Ó wá ń wá ọ̀nà tó máa gbà fi pa Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn. Ó wá rán ní àjò àrèmábọ̀. Ó rán ní iṣẹ́ dé tòrutòru. Iṣẹ́ dé tòrutòru. Ìlú tí ó wọ́n sí ìlú ìyá ìkan nínú àwọn Aláàfin ni. Aláàfin ìgúnta sí Aole ni. Ọba tó jẹ́ kó tó di pé ọba tó wá sí Aole jẹ́ tẹ̀lé jẹ. Ìyá ẹ̀ ló ní ìlú yẹn. Ọba yẹn ti gégùn tó gẹ́gẹ́ bí Aláàfin pé Ààrẹ Ọ̀nà Kakanfò kankan ò gbọ́dọ̀ gbógun wọ ìlú ìyá òun. Ègún yẹn dẹ̀ wà lórí Ààrẹ Ọ̀nà Kakanfò èyíkéyìí tó bá gbógun wọ ìlú ìyá Aláàfin yẹn. Ọba Aole ti mọ̀. Ó wá rán Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn pé ibẹ̀ gan ni kó kógun lọ, kó lọ gbé orí ọba ìlú yẹn wá. Ó wá gbé abáwọ̀ láàfin. Ìgbà ìwà ìkànnì
ìgbà tó wá dé ẹnubodè ìlú yẹn àwọn baba ńlá wa ló máa lọ ṣà wọ́n rọ̀ lọ́wọ́ ó fi ọgbọ́n sí òun náà táàtì nǹkan tó ń pè ní ó táàtì tó bá ń dẹ̀ dáta jù lọ́wọ́ tó bá fẹ́ gbéyàn sọ́lẹ̀ tó bá yí bírí tó tàkìrì tó gbéra ẹ̀ níjà wá ló táàtì kò gbé ogun wọnú ìlú yẹn ó rán àwọn ọmọ ogun tó kàn lọ sí ààfin yẹn kàn lọ gbé orí ọba yẹn wá. Ègún yẹn Ààrẹ Ọ̀nà Kakanfò ni ó wà lórí ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́kọ́ gbọ́dọ̀ gbé ogun wọnú ìlú ìyá òun ni ọba yẹn sọ. Ṣùgbọ́n àwọn ọmọ ogun tí Ààrẹ Ọ̀nà Kakanfò rán sí Ègún yẹn ò lè mú wọn. Wọn ò dẹ̀ gbógun wọnú ìlú yẹn. Wọ́n lọ sáàfin yẹn tààtà wọ́n gbé orí ọba yẹn. Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn tó jáfọ̀jà ó wá ní ránṣẹ́ lọ bá Aole. Iṣẹ́ tó rán mi mo ti jẹ́ o. Ó fi orí ọba yẹn ránṣẹ́. Iṣẹ́ tó rán mi mo ti jẹ́ o. O ti mọ nǹkan tí ó túmọ̀ sí. Èrò rẹ tó rò sí mi kó lọ ṣe o. Nǹkan tó fẹ́ tó ṣẹlẹ̀ sí mi yẹn òun fẹ́ kí o gbé ìgbésẹ̀ ní kíákíá kó lọ sígbà. Ọba Aole ti mọ̀ ẹ́ pé kò sí àbùdá kan lọ́rọ̀ ọ̀pẹ mọ́. Kò sí àbùdá kan lọ́rọ̀ ọ̀pẹ mọ́ torí pé Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ó ti gbọ́n já ète Aole. Ó ti ṣe fẹ́ wọn láì jagun rárá. Ègún yẹn ò dẹ̀ lè mú Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tó wọ ìlú yẹn tó gbógun jàdú yẹn. Ó dẹ̀ ti ṣe iṣẹ́ tó ní kó ṣe ó ti gbé orí ọba yẹn wá. Aole ti mọ̀ pé kò sọ́nà ìlú ju pé kò ń ṣígbá. Ìdí nìyẹn ìbínú yẹn gan ṣe mọ̀ pé apani kì í fẹ́ kọ́ mú ìjà kọjá níwájú òun. Òun náà tó bẹ̀rẹ̀ sí ní ṣépè. Tó bẹ̀rẹ̀ sí ní gbègbè tó ń gbègbè kó tó di pé ó ṣẹ̀ṣẹ̀ padà lọ ṣígbá yìí. Ó ti gbègbè yẹn sílẹ̀ kó tó ṣígbá. Nǹkan tó fa ìdí tó fi gbègbè nìyẹn yeye wa. Nítorí wípé òun fúnra ẹ̀ ọba Aole ó mọ̀ pé àwọn dalẹ̀ láti rán ẹni tí kò yẹ kó rán pé kó lọ sílùú ìyá ẹ̀ kó lọ gbé orí ọba wá. Ìdánwò wa ni gbogbo ṣe àpé kínní yóò sì tẹra mọ́ ó sì tẹ̀síwájú lórí ìran Yorùbá títí dọ̀la. Tọ́ ìbéèrè kejì ni nígbà tí Aole tó gégùn yẹn ó ṣe wá jẹ́ pé lénìí títí di ọ̀la àwa ọmọ kóòtù òjíire wọn máa ń sọ pé ta ló ṣépè fún ọmọ Yorùbá wípé kẹnu wa má kò wọ́n á ní èpè àti ègún Aole ìjọsí ni. Bàbá ẹ là wá lọ́yẹ̀ délẹ̀délẹ̀. Ẹ ṣe yèyé wa ọlọ́mọ yọyọ. Ẹ ṣe bàbá mi. Ṣe rí èpè Aole kò kọjá Ọ̀yọ́. Kò kọjá Ọ̀yọ́ rárá. Kò sí ègún tí Aole lè gbé kó kọjá Ọ̀yọ́. Torí ọba ìlú kan ni Aláàfin Ọ̀yọ́ ni Aláàfin Ọ̀yọ́ láti. Ọmọ Irúnmalẹ̀ ni ó tẹ Ọ̀yọ́ dó. Ọ̀rànmíyàn ọmọ Irúnmalẹ̀ ni òun ló tẹ Ọ̀yọ́ dó. Àwọn ìlú tó wà ní ilẹ̀ Yorùbá ọmọ Irúnmalẹ̀ ni ó tẹ ọ̀pọ̀lọpọ̀ dó nínú ẹ̀. Ní ìsọ̀rọ̀ nípa àwọn baálẹ̀ tí wọ́n di ọba ọ̀nà. Ṣùgbọ́n àwọn ìlú tí a tẹ̀dó tí wọ́n ṣí láti Ifẹ̀ bí Ọ̀rànmíyàn ṣe tẹ Ọ̀yọ́ dó.
ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú yẹn àwọn ọmọ Olódùmarè ló tẹ gbogbo àwọn ìlú yẹn dún. Kò sí bí Aláàfin Ọ̀yọ́ ṣe lè gégùn lọ́yọ̀ọ́ kó lọ mú Ọlọ́wọ̀ kó lọ mú wọn nílùú Ọ̀wọ̀. Ọmọ Olódùmarè ni ó tẹ Ọ̀wọ̀. Alára ọmọ Olódùmarè ni. Bẹ́ẹ̀ni. Àjèrò ọmọ Olódùmarè ni. Olúgbọ́n ọmọ Olódùmarè ni. Àlẹ̀ṣà ọmọ Olódùmarè ni. Bẹ́ẹ̀ni. Ọ̀gbọ́n àga ọmọ Olódùmarè ni. Èèpà òrìṣà. Pàápàá jùlọ Ọlọ́fin ó ju Aláàfin lọ. Ọlọ́fin ìlú kékeré tó ní báyìí pé Ọlọ́fin ọ̀fun ìlú kékeré yìí ó ju Aláàfin Ọ̀yọ́ lọ. Lọ́nà òun Aláàfin ò kọjá àfihàn. Aláàfin òun ló ní àfihàn ẹ̀yẹ lónìí. Lọ́sọ̀ pé ní Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́. Ojú pàṣẹkẹrẹ máa jẹ ọmọ Àtìbà. Bẹ́ẹ̀ni, Aláàfin Ọ̀yọ́ ni. Ọlọ́fin ó jẹ́ nǹkan tí ó rinlẹ̀ ju ààfin lásán lọ. Bẹ́ẹ̀ni. Ọlọ́fin ọ̀run wà, Ọlọ́fin ayé wà. Àwọn Ọlọ́fin ayé nílùúkìlù tí tó bá wà tó bá ti ní táìtù pé Ọlọ́fin ni wọ́n ṣojú f'Olódùmarè. Wọ́n jẹ́ ẹ̀yà ara Odùduwà, àdìmúlà, àtẹ̀wọ̀, àròlé Olódùmarè ni wọ́n. Torí pé Olódùmarè ni Ọlọ́fin ọ̀run. Bẹ́ẹ̀ni. Odùduwà ni Ọlọ́fin ayé àkọ́kọ́ tó kọ́kọ́ jókòó sórí ìtẹ́ Olódùmarè láyé. Tọ́ba sọ pé èèyàn kan àròlé ọba kan, ó jẹ́ ẹni tí ó ní ẹ̀tọ́ láti jókòó sórí ìtẹ́ ọba yẹn ni. Ẹni tó bá lẹ́tọ̀ọ́ láti jókòó sí orúkọ lórí ìtẹ́ ọba kò lè járòlé. Tó fi jẹ́ pé Odùduwà ṣe ọ̀rọ̀ àròlé Olódùmarè ó ní ẹ̀tọ́ láti jókòó sórí ìtẹ́ Olódùmarè. Ṣùgbọ́n kì í ṣe lọ́run. Láfi pè ní Ọlọ́fin ayé. Olódùmarè jẹ́ Ọlọ́fin ayé. Èyí tó Odùduwà jókòó sí Olódùmarè ló jókòó síbẹ̀. Àṣẹ tó Odùduwà bá pa Olódùmarè ló pa. Torí pé Ọlọ́fin ayé ni Odùduwà ó ń ṣojú fún Olódùmarè ni. Bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ Ọlọ́fin tí Olódùmarè yàn láti bójútó ayé yìí. Àwọn Ọlọ́fin wà. Ọlọ́fin ni Ìṣàgámù Àkárìgbò. Ọlọ́fin ni Ìrìṣàn. Alára ó ju Aláàfin lọ. Torí pé alára ni ó yàtọ̀ sí Aláàfin. Alára nítumọ̀, Àjèrò nítumọ̀, Olúgbọ́n nítumọ̀. Ipò àwọn Olódùmarè ni. Ọ̀rúnmìlà Akérésìnúṣọgbọ́n Lord of Wisdom. Lord of Wisdom. Olúgbọ́n ọmọ Ọ̀rúnmìlà ni. Ipò Ọ̀rúnmìlà lÓlúgbọ́n wà. Kì í ṣe pé ńṣe ni ó ṣe ààfin. Ńṣe ni ó gbé adé Ọ̀rúnmìlà sórí tó jókòó lórí ìtẹ́ Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bí Olúgbọ́n. Kò sẹ́ni tó lè jẹ́ Olúgbọ́n. Ọ̀rúnmìlà ni Olúgbọ́n. Tẹ́gbọ̀n bá sọ pé òun Olúgbọ́n láyé yìí, ipò Ọ̀rúnmìlà ló jókòó sí, kò sí Olúgbọ́n kankan. A jẹ́ pé ẹ̀mí Ọ̀rúnmìlà ti bá rọ̀. Ẹ̀mí Ọ̀rúnmìlà gangan ló wà nínú ẹ̀. Ọ̀rúnmìlà gangan ló gbé inú ẹ̀. Ọ̀rúnmìlà gangan ló jókòó sí ipò yẹn, kì í ṣe ènìyàn lásán. Aláàfin Ọ̀yọ́ kò ní agbára láti gégùn kó wá mú ìlú tí Olúgbọ́n jókòó sí tó ń jọba. Kò ní agbára torí pé ipò ti Olúgbọ́n ó ju ti Aláàfin lọ. Ipò Alára ó ju Aláàfin lọ. Ipò Ọlọ́fin èyíkéyìí bó ṣe wù kí ìlú ẹ̀ kéré tó bá jẹ́ pé Ọlọ́fin ó ju Aláàfin lọ. Torí ó nítumọ̀. Gbogbo yẹn kọ́ta lè máa dà á dẹ́ka máa tó ṣà. Tó bá béèrè ìbéèrè à ń sọ fún wọn. Nẹ́tíwọ́ọ̀kì yìí ó ṣe báàdì níbi tó ń dùn mọ́ mi lọ. Ọ̀rọ̀ ni a ti ń gbọ́bọ̀ díẹ̀díẹ̀ yẹn o. Ẹ jọ̀ọ́ ní admin tó bá wà ń bẹ̀ yẹn ẹ bá mi hashtag àwọn èèyàn torí mi ìrántí mú pin tí mo fi ń táìpù wá síbí báyìí
mi ò dẹ̀ lè lo mi ò lè lo ọwọ́ lásán láti fi type. Network yóò. Àbẹ́ ẹ̀ wá gbọ́ báyìí, ṣe rí ká máa hùwà burúkú ó ti wà tipẹ́tipẹ́. Ìwà ìkà tí Aole hù òun ló mú tó fi lọ ṣígbá ìwà. Kó wá tó di pé ó ṣígbá ìwà yìí wò, ó kọ́kọ́ ṣe kí ni? Ó kọ́kọ́ gégùn. Ègún tó wá rò pé bóyá òun gé yẹn, ó ti gbàgbé wípé ọmọ inú ọká ní ṣekú pọká ni ègún yẹn ló jẹ́ fún òun, pé kò lè kọjá Ọ̀yọ́ yẹn nìkan. Èyí tí bàbá mi sọ fún wa ni wípé kò sí nǹkan tó ń jẹ́ ègún lórí gbogbo ọmọ Yorùbá kóòtù òjíire. Tá a bá tiẹ̀ máa sọ pé ègún yẹn ó ń dà wọ́n láàmú ìlú Ọ̀yọ́ nìkan ni o. Ṣé ọ̀rọ̀ bàbá mi yé wa báyìí? Mo tún ti rí wọn, mo ti rí yín, wọ́n ní kí n gbá wọn wọlé padà. Gbọ́ngbọ́n kan sí láṣálẹ́ yìí, inú mi dùn. Tí n bá pàdé ẹni tí ó mọ nǹkan tí wọ́n ń sọ yàtọ̀ sí àwọn aláhesọ, inú mi á máa dùn, ara mi á máa yá gágá. Bàbá mi, ẹ káàbọ̀ padà sórí ètò. Ẹ ṣeun púpọ̀, ẹ kú ètò Yèyé ọlọ́mọ yọyọ. Ẹ ṣe ètò ń tò àyànfẹ́ Olódùmarè. Ìfẹ́ Olódùmarè ló ti wá pọ̀. Àdúpẹ́. Ní inú àwọn àlàyé tẹ ṣe, wọ́n ní tó bá ń gbọ́ gbégbègbè kò tètè yá gbé, hàn ní gbé ohun burúkú sẹ́kù lé wa. Nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ nípa àwọn ìletò àti bí wọ́n ṣe gara jura wọn lọ, torí ó kan èmi gangan fúnra mi gbọ̀ngbọ̀ngbọ̀n. Bàbá ńlá tèmi òun ni Ọlọ́fin Ògúnfúnminíre, the progenitor of Àwórì. Akọ́dá kan lèmi tèmi wà yìí, ọkùnrin ni mí, mi ò kì í ṣe obìnrin. Akọ́dá kan ni mí láti bẹ̀rẹ̀ títí di bí mo ṣe wà yìí. Àwọn ọmọ mi àtọmọ ọmọ mi la lè pè wọ́n ní akọ́dábo, ṣùgbọ́n èmi akọ́dá kan ni mí, akọni mí. Báwo wá ni ipò tí àdìmúlà bàbá ńlá mi Ọlọ́fin Ògúnfúnminíre, báwo ni ipò wọn? Ṣé irú wọn náà làwọn? Nítorí bàbá mi là ń pè ní arúgbó olúfà tó ń tòṣùmàrè. Ẹ là mí lóye kékeré ń bẹ̀ fún gbogbo àwọn ẹbí mi ọmọ Ọlọ́fin Ògúnfúnminíre Àwórì káàkiri àgbáńlá ayé tí wọ́n ń gbọ́ wa. Ẹ ṣe púpọ̀. Ẹ ṣé bàbá. Mo ṣe kábíyèsí orí adé. Ọba ń kí ẹ o. Kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Àṣẹ o. Káṣẹ pẹ́ lẹ́nu ọkùnrin kéṣì. Àṣẹ o. Àṣẹ o. Ọ̀pá adé abẹ́rẹ́. Àṣẹ. Ìbẹ̀rẹ̀ àdòkú. Àṣẹ. Ẹ̀gbó ẹ̀tọ́. Àṣẹ o. Ẹ̀gbógbó ní gbogbo ti gbó. Àṣẹ. Ẹ̀gbógbó ní gbogbo. Àṣẹ. Ẹ̀gbó dé àgbà kan àgbà kan. Ẹ̀gbógbó ẹ̀tọ́. Mo kí kábíyèsí, mo kí adé. Mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Nípa àrọ́bà tó lọ bá ń pa. Ogún àtọ̀ yín, ogún àtọ̀ Ṣé yín. tá a bá rán ọkọ̀ kì í pa ọkọ̀? Bẹ́ẹ̀ni. Ṣé tá a bá rán ọkọ̀ kì í pa ọkọ̀? Ìṣe ọ̀ràn mi ni ìṣe Olódùmarè ni mò ń jẹ́, kì í ṣe èmi ni mò ń sọ̀rọ̀. Àdúpẹ́. Mi ò ètò láti sọ̀rọ̀ sí yín o, ẹnu orí adé. Olódùmarè ló ń bá yín sọ̀rọ̀, kì í ṣe èmi. Àyè wà fún yín bàbá. Ṣé tá a bá bẹ̀rẹ̀ ọkọ̀ kì í pa ọkọ̀? Ẹ ṣé. Olódùmarè á pọ́n yín lé. Ọlọ́fin Ògúnfúnminíre bàbá ńlá bàbá mi á bá mi pọ́n yín lé. Ẹ ṣé. Iyì tẹ́ fún mi, tẹ́ ẹ dá mi mọ̀, torí ajọ́rìn ní àmórí olówó. Bàbá ńlá bàbá mi Àdìmúlà Ọlọ́fin Ògúnfúnminíre,
ó fi ẹnu mi wúre fún yín, a máa júṣe fún yín. àṣẹ Àṣẹ bàbá. àṣẹ ìlú wa mo dúpẹ́ o àṣẹ dàrí bẹ́ẹ̀ Àṣẹ. Àṣẹ. Ọlọ́fin àdìmúlà, àwọn ọlọ́fin àdìmúlà wọn ò kì í ṣe ọba tí ó jẹ́ baálẹ̀ tán wá di aládé, wọn ò kì í ṣe ọba. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ wá. Ọ̀rànmíyàn kì í ṣe ìlú kan ló tẹ̀lé, ó jẹ́ jagunjagun bí àwọn ọdẹ, àwọn ọlọ́dẹ bó ṣe lọ ń tẹ ìlú, táwọn jagunjagun ṣe lọ ń tẹ ìlú, ó jẹ́ alágbára, ó dẹ̀ ń tẹ ìlú, ó dẹ̀ ní àṣẹ láti jọba nílùú tó bá tẹ̀lé. Òun ló ní ààfin, nǹkan tó ń pè ní aláàfin nìyẹn. Ọlọ́fin àdìmúlà, ẹ̀mí Odùduwà ni, ẹ̀mí Odùduwà ni, kì í ṣe ọba tí ó jẹ́ ti ẹ̀yìn òde, kì í ṣe ọba tó fira ẹ̀ jẹ, ọba òtúfẹ̀ ni. Bàbá sọ̀rọ̀ nípa Ọlọ́fin, ó jẹ́ olórí aládé. Bẹ́ẹ̀ni. Olórí aládé ni Ọlọ́fin. Ó lè ní ìlú kéréje, ìlú kan lè tètè develop báwọn ìbò ṣe máa ń pè, ó tètè gbéra. Bẹ́ẹ̀ni. Ju èmi lọ, ṣùgbọ́n ipò tí ipò ọba, ipò iyì, táìtù kò lè yí padà láíláí, kò lè yí padà láíláí, torí pé aláàfin a máa jẹ́ aláàfin, Ọlọ́fin a máa jẹ́ Ọlọ́fin, alára máa jẹ́ alára, àjèrè a máa jẹ́ àjèrè, olúgbọ́n máa jẹ́ olúgbọ́n, àrẹ̀ṣà máa jẹ́ àrẹ̀ṣà, ọ̀wárọ̀gán àga a máa jẹ́ ọ̀wárọ̀gán àga. Ọ̀rọ̀ tí mò ń sọ mi ìkànlédé ń sọ ó yé mi. ó wà ní Bàbá irúnmọlẹ̀ ló gbọ́ mi ní sọ̀rọ̀, ó dẹ̀ wà ní àkọọ́lẹ̀. Ọ̀rúnmìlà nígbà tó wà láyé, ó bá olúgbọ́n ta ayò, ó bá Àrẹ̀ṣà ta ayò, ó bá Ọ̀ràngún ta ayò, ó ṣiṣẹ́ fún Ọlọ́fin, ó ṣiṣẹ́ fún Ọlọ́fin, gbogbo ẹ̀ ló wà nínú Ifá. Tán bá fẹ́ mọ̀, màmá jẹ́ kán máa mọ̀. Àwọn ọba tó ti wà nígbà táwọn Olúmalẹ̀ wà, àwọn là ń sọ yẹn. Bẹ́ẹ̀ni. Kì í ṣe adé ó lọ tẹ̀lúdó tó wá dé ra ìlàdé tó fi ra ìjọba pé alágbára ni mí, ọdẹ ni mí, mo gbóògùn, jagunjagun ni mí, wọn ò lè mú mi, ìlú yìí tèmi ni, gbogbo ẹ̀yin tẹ́ bá wà nílùú yìí èmi lọ́ba yín. Ó yàtọ̀ sí yẹn. Bàbá sọ pé èèyàn Ọlọ́fin, àwọn tí wọ́n ti wà nígbà àwọn Olúmalẹ̀, Bẹ́ẹ̀ni. wọ́n ti wà láti gbà àwọn Olúmalẹ̀, ó wà nínú Ifá. Ṣé rí tàbá fẹ́ fi Ifá ayò, ìyẹn ni Ògbèyọ́nú. Ìgbà tó bá olúgbọ́n tayò, ó pa olúgbọ́n, ó bá Àrẹ̀ṣà tayò, ó pa Àrẹ̀ṣà, ó bá Ọ̀ràngún tayò, ó pa Ọ̀ràngún. Kò sáláàfin Ọ̀yọ́ ńbẹ̀ o, kò bá Ọ̀rànmíyàn tayò. Ìgbà tó máa bí Ọ̀rànmíyàn, ìjà wà láàárín Odùduwà pẹ̀lú ọmọ ẹ̀, ìtàlẹ́ni tó lọ́mọ. Nígbà tó yẹn ti wà níbẹ̀ ni wọ́n ti jọ ń sọ wípé oyún yìí ó dàbí pé ọmọ ló ń fẹ́, bàbá kọ́ ló ń fẹ́, bàbá ló ń fẹ́, àríyànjiyàn wà lórí oyún yẹn. Bẹ́ẹ̀ni. Kì í ṣèmi ni mò ń sọ, Olódùmarè ló ń sọ. Iṣẹ́ tá a bá rán ẹ̀kọ́ ló pa ẹ̀kọ́, ó dẹ̀ wà lákọọ́lẹ̀. Ìgbà tó máa di, níṣẹ́ lápá kan ń jọ bàbá, lápá kan ń jọ ọmọ. Bẹ́ẹ̀ni. Àkàndá ni o, mi sọ pé kì í ṣe àkàndá, ṣùgbọ́n ọmọ Olúmalẹ̀ ni, kì í ṣe orí ìtẹ́ Olúmalẹ̀ ló jókòó sí. Ọmọ Olúmalẹ̀ ló tẹ Ọ̀yọ́ dó, kò lè kúrò lọ́mọ Olúmalẹ̀ láéláé. Tó bá ti ń sọ ìtàn Ọ̀yọ́, wọ́n máa sọ wípé Ọ̀rànmíyàn. Ṣùgbọ́n olúgbọ́n
irúnmalẹ̀ ni alẹ̀ ṣàrúnmalẹ̀ ni ọ̀rọ̀gbọ̀n irúnmalẹ̀ ni alára irúnmalẹ̀ ni àjèrò irúnmalẹ̀ ni ọlọ́fin àdìmúlà tábánikà pèdélẹ̀ a ò lè lo àròlé Olódùmarè fún méjì tí ìbọn tí mo sọ sí yé àgbọ́yé ṣùgbọ́n wọ́n jẹ́ ẹ̀ka láti ara àròlé Olódùmarè àwọn ló ń ṣojú fún Olódùmarè láyé àwọn ọlọ́fin ló ń ṣojú fún Olódùmarè láyé ọlọ́fin ni àwọn olúmalẹ̀ ń ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ àwọn ọlọ́fin ni àwọn olúmalẹ̀ ń ṣiṣẹ́ fún tí ìgbà táwọn olúmalẹ̀ wà láyé àṣẹ táwọn ọlọ́fin bá pa òun náà máa ń tẹ̀lé ká máa tẹ̀lé torí pé nígbà tí ọlọ́fin ń bọ̀ àtọ̀run ló ti gbé adé wá bẹ́ẹ̀ ni Olódùmarè dẹ̀ pàṣẹ fáwọn olúmalẹ̀ pé kí gbogbo wọn forí balẹ̀ fún ọlọ́fin ìyẹn lọ́fà àdìmúlà tó dárò Olódùmarè yẹn gbogbo wọn forí balẹ̀ fún ọ̀dọ̀ ọlọ́fin ni wọ́n wà ẹni tó bá jẹ́ ọlọ́fin àdìmúlà èèyàn gbọ́dọ̀ fi ṣeré kì í ṣe ìwò kékeré ṣùgbọ́n a ò ní tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò ẹ jẹ́ ká bàbá ní ká ká inú ẹrú àbàjẹ́ ẹ jẹ́ ká dájú afáró bàbá mi dé ìsàlẹ̀ ìkòkò ipò tí ọlọ́fin wà ó ju ti Aláàfin níbikíbi àwọn ọlọ́fin wà ẹ̀mí ọlọ́fin àdìmúlà ẹ̀mí àròlé Olódùmarè ló wà lára wọn. bẹ́ẹ̀ni ẹni tó lè kàn bọ́ sípò yẹn àtọ̀nà ti yàn wọ́n kẹ́rọ̀ pé ẹ̀sọ́ yín pé akọni bẹ́ẹ̀ni àkàndá ni irú àwọn ẹni bẹ́ẹ̀ àtọ̀run ni wọ́n ti ń yàn wọ́n láti gbé adé ọlọ́fin sórí ibi tí wọ́n bá ti dá adé ọlọ́fin rí pé àtọ̀run ni wọ́n ti yàn á ti máa fẹ̀kọ̀ máa rí àpẹẹrẹ yẹn pé ẹni yìí o wọ́n á ti máa sọ fún gbàgbọ́ tuntun pé bẹ́ẹ̀ àríkọ̀sẹ̀ jáyé wòlíì gan lè sọ fún níbi tó bá tó lè dé wòlíì tó kìí ṣe tiwa ó lè sọ fún pé ọba ni ẹ o tí wọ́n máa rí lára pé àtọ̀run ni wọ́n ti yàn ẹnì kankan lè bọ́ sípò ọlọ́fin tó bá yàn látọ̀run ṣùgbọ́n Aláàfin èèyàn lè àwọn tó kìí ṣe wọ́n lè débẹ̀ anyhow person ó lè dépò Aláàfin àti àwọn ipò yìí wà náà tí anyhow person lè dé ṣùgbọ́n ọlọ́fin àdìmúlà anyhow person lè débẹ̀ àtọ̀run ni wọ́n ti yàn ìyàtọ̀ tó wà ní ẹ̀yìn ìyẹn ẹ̀kan bèrè ní ẹ̀kọ́ sí nínú kókó tá a fẹ́ jíròrò ẹ̀jẹ̀ wájú náà kókó yẹn ẹ pẹ́ fún wa. Ògún àtọyín bàbá mi ẹ ṣé fún ìlàlọ́yẹ̀ tí tún bá mi tàn mọ́lẹ̀ sí inú mi dùn torí pé tí mo bá ń sọ̀rọ̀ pé báyìí ni mo jẹ́ gbàmí ìta bá tọ́rọ̀ bá kàn débẹ̀ tí mo bá kàn ṣàlàyé pé èèyàn báyìí ni mí àwọn èèyàn máa ń rò pé a mò ń fi ọ̀já tì ní mi ò dẹ̀ nǹkan tí mo jẹ́ ni èmi náà kọ́ oríṣà dá ni orí ṣe dá mi ni. àti torí pé ẹ jẹ́ ọmọ àdìmúlà bẹ́ẹ̀ ni àkàndá lẹ gbọ́dọ̀ máa jẹ́. ṣé bàbá ṣe. bí èpè Aole tí kò bá kọjá ìlú tí Aole ti gégùn yẹn ìwà ọ̀dàlẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun èké ìkà alọ́nilọ́wọ́gbà bó bá o pa bó bá o bù lẹ́sẹ̀ ó ṣe wá pọ̀ tó báyìí láàrin ọmọ Yorùbá torí kò yé mi. ẹ là wá lọ́yẹ̀ àkíní yẹn ti freeze. ṣépè ó ta ọfà ó ní ibi tí ọfà yẹn bá dé ó dá wa lójú pé kò sí bọ́n ṣe lè ta ọfà ní Ọ̀yọ́ kó dé Jẹ̀bú kò sí bọ́n ṣe lè ta ọfà lọ́yọ́ kó dé Jẹ̀bú ó níye ìgbọ̀nwọ́ tí ọfà ń rìn ìbọn òyìnbó pàápàá àwọn òyìnbó mọ iye máìlì tí ọta ẹ̀ máa rìn
tí ọdẹ bá wà nínú igbó tó bá ń ṣọdẹ tó ta ọfà pẹ̀lú gbogbo agbára ẹ̀ tó bá ṣe ẹran yẹn tó bá ba ẹran yẹn inú igbó náà lẹ ọfà yẹn máa lọ balẹ̀ sí torí pé igi kò dá lóko kó para ilé bẹ́ẹ̀ ni àgbà kì í jì kó pèrò ọ̀nà bẹ́ẹ̀ ni wọn kì í ka léegun sóko mọ́ ibi ilé. Kábíyèsí. Tí eléwo bá pèwò igi kan náà ló ń jẹ́ léwo pèwò orí ara ẹ̀ ló máa ń palẹ̀. Ọ̀rọ̀. Ọfà yẹn ò lè rìn kọjá Ọ̀yọ́ kó bá lè dá wa lójú pé kì í ṣe ègún àròlé ló fa gbogbo ìwà ọ̀dàlẹ̀ tó wà nílẹ̀ ní ilẹ̀ Yorùbá. Tèmi ò ní ìgbọ́ tiẹ̀ o ò gbọ́ tèmi kì í ṣe ìpè Aole ló fà. Nǹkan tó fà á ni pé ìmọ̀ kò ṣe kan. Ìmọ̀ ò ṣe kan. Ìmọ̀ mẹ́ta ló ń fa ìran Yorùbá. Ìmọ̀ mẹ́ta ló ń fa ìran Yorùbá. Ìmọ̀ mẹ́ta. Ìmọ̀ Bíbélì ń fa ìran Yorùbá. Ìmọ̀ Quran ó ń fa ìran Yorùbá. Ìmọ̀ àwọn abọ̀rìṣà ó ń fa ìran Yorùbá. Yorùbá ti dé oríta mẹ́ta tí ń dààmú àlejò. Yorùbá oríta mẹ́ta tí ń dààmú àlejò ni wọ́n wà. Wọ́n ti di àjèjì ní ilẹ̀ baba ńlá wọn. Ọ̀pọ̀lọpọ̀ èdè alágùn ni wọ́n ń sọ. Wọ́n lè gbóná. Wọ́n kọ́ èdè alágùn tó jẹ́ gbọ́n sọ pé èèmọ̀ ni. Ẹni tó bá nímọ̀, ẹni tó bá ṣe kinní kan, èèmọ̀ ni. Wọ́n gbọ́ èdè alágùn débi tó jẹ́ pé kò sí ẹni tó mọ̀ sọ tó wọn. Bóyá àwọn ará alágùn gan, bóyá wọ́n lè sọ tó wọn. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ wọn ìyẹn ìkan. Èdè òyìnbó. Gẹ̀ẹ́sì. Wọ́n tún gbọ́ débi tó jẹ́ pé wọn ò tiẹ̀ fi ṣeré. Gbogbo apá ìka ìgbésí ayé wọn òyìnbó ni. Tí ẹnìkan bá jẹ́ ẹni tó ń sọ èdè abínibí tiwa tá à ń sọ ètò jẹ́ ọ̀rọ̀ Ifẹ̀ yìí torí pé àrùn èdè Yorùbá kì í ṣèdè ọ̀rọ̀ ní Yorùbá. Ọ̀rọ̀ ní Yorùbá Yorùbá kì í ṣèdè. Ọ̀rọ̀ ni wọ́n sọ nífẹ̀ wọn kì í sọ èdè ńbẹ̀. Wọn kì í ṣèdè nífẹ̀ ọ̀rọ̀ máa sọ lótú. Èdè nífẹ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ nífẹ̀ ọ̀rọ̀ Ifẹ̀ ló wà kò sí èdè Ifẹ̀. Ìdí nìyí tá a fi fún lórúkọ pé Yorùbá. Ọ̀rọ̀ tí gbogbo ayé ń sọ tí gbogbo ayé bá. Ọ̀rọ̀ tí Olódùmarè ń bá àwọn olómàlẹ̀ sọ ọ̀rọ̀ tí Olódùmarè àtàwọn olómàlẹ̀ jọ ń sọ nígbà ìwáṣẹ̀. Òun náà ni àwọn èèyàn tí a mọ̀ tí Olódùmarè ní sí náà ń sọ. Ọ̀rọ̀ ni gbogbo ayé jọ ń sọ nífẹ̀ẹ́ ọ̀dà yìí wọn kì í sọ èdè kò sédè. Ìdàrúdàpọ̀ ní èdè ìgbà tí èdè dé lẹ́nubodè wà èdè ló dé èèyàn tó jẹ́ kí wọ́n gbọ́ra wọn yé. Èdè ló dàrú ọ̀rọ̀ ló dàrú tédè fi wáyé ìgbà tí ọ̀rọ̀ dàrú tí ọ̀rọ̀ ò yẹra wọn mọ́ tí ọ̀rọ̀ ọlọ́dún pọ̀ òun ni èdè wọlé. Èdè tó wá dé òun ló wá dé ìran ènìyàn gbogbo ayé nìyẹn. Ọ̀rọ̀ ni wọ́n sọ lótùfẹ̀ kì í ṣe èdè ni wọ́n sọ ńbẹ̀. Ọ̀rọ̀ ti dàrú kéde tó wáyé. Ìgbà tọ́rọ̀ dẹ̀ dàrú àwọn èèyàn gbọ́ra wọn yé mọ́ ìmọ̀ wọn ò ṣe kan mọ́. Gbogbo ayé wọ́n ń gbógun tira wọn. Orílẹ̀-èdè ń gbógun ti orílẹ̀-èdè. Ìjọba ń gbógun tìjọba torí pé wọn ò gbọ́ èdè ara wọn. Ìmọ̀ wọn ò ṣe kan. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìran Yorùbá. Nǹkan náà gangan ni ó ń ṣe ìran Yorùbá. Ìmọ̀ ìran Yorùbá ò ṣe kan. A ò sọ ọ̀rọ̀ Ifẹ̀ mọ́. A ò sọ ọ̀rọ̀ Ifẹ̀ mọ́. Ẹni tó bá ń sọ ọ̀rọ̀ Ifẹ̀ kò jẹ́ kankan lójú wa. Vernacular ni. Vernacular. A ti gbàgbé orísun. Vernacular ni a ti gbàgbé orísun wa. Odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa ń gbẹ ni. Ọ̀rọ̀ Ifẹ̀ kò sẹ́ni tó ń sọ mọ́. Ọ̀rọ̀ Ifẹ̀ ṣe bí òwe lẹ́ṣin ọ̀rọ̀. Ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Ọ̀rọ̀ bá sọnù òwe la fi wà. Ọ̀rọ̀ ni wọ́n sọ nífẹ̀.
òwe àti ọ̀rọ̀ ẹṣin ọ̀rọ̀ ní òwe kì í ṣe ẹṣin èdè. Ẹṣin ọ̀rọ̀ Tọ́rọ̀ bá sọ ni kì í ṣe òwe làbí wa ìgbà tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ òun ni ní òwe wúlò. Ìgbà tí wọ́n sọ̀rọ̀ mọ́ èdè ni wọ́n dẹ̀ ń sọ èdè wo Arabic. Èdè Arabic ní gbogbo ìran Yorùbá ń sọ ètò pọ̀ jù. Èdè òyìnbó ní gbogbo ìran Yorùbá ń sọ. Wọ́n kọ́ wà ń bẹ̀ tó jẹ́ ègún tó ju ti Àwólé lọ. Ègún tó ju ti Àwólé lọ ni pé ẹni tó ń sọ èdè ọ̀rọ̀ Ifẹ̀ tó wá iṣẹ́ wá sí ilé iṣẹ́ ìwọ tó jẹ́ ọmọ abínibí Ifẹ̀ Òdáyé tó jẹ́ pé ọ̀rọ̀ Ifẹ̀ Òdáyé lẹ́nu yìí sọ kò sọ èdè òyìnbó ó wá fún níṣẹ́ ẹni tó ń sọ èdè òyìnbó ló fún níṣẹ́ tó bá tẹ̀ máa fún níṣẹ́ ipò ẹrú ló máa fi sí ẹni tó ń sọ òyìnbó ló máa jẹ́ olórí ọ̀gá fún ẹni tó ń sọ ọ̀rọ̀ Ifẹ̀ nígbà tí ẹni tó ń sọ ọ̀rọ̀ Ifẹ̀ yẹn tí yẹn jẹ́ bàbá ńlá báwo ló jẹ́ bàbá ńlá wa ẹ̀mí àwọn ló máa lẹ̀ máa ń bá wa rọ̀ tí ẹ̀mí ògùn bá bá nìkan rọ̀ á mọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ dé góńgó ó máa jẹ́ ẹni tó jẹ́ pé ó dàbí ọ̀tọ́ ìbò ń pè ní genius nínú ìmọ̀ ẹ̀rọ tó bá dẹ̀ wà ní ilé iṣẹ́ tó jẹ́ pé ọmọ Yorùbá ni ó ní ilé iṣẹ́ yẹn tó dẹ̀ gbóyìnbó wọ́n máa fi ṣe ẹrú ni fún ẹni tó gbóyìnbó ẹ̀mí bàbá ńlá wa tó jẹ́ Ògún á máa ṣe iṣẹ́ bí erin á máa jẹ̀jẹ̀ ìrírí wọn ò rí fún lówó tó máa tó jẹun wọ́n á máa lo bàbá ńlá wọn nílòkulò ṣùgbọ́n ẹni tó gbóyìnbó tí ò gbọ́ èdè ọ̀rọ̀ Ifẹ̀ yẹn òun ló máa jẹ́ olórí wọ́n lè fi yẹn sínú ilé tó tura tó ní afẹ́fẹ́ ìgbàlódé wọ́n á gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ aláfẹ́fẹ́ ìgbàlódé wọ́n á máa fún ní owó gọbọi èyí tó jẹ́ bàbá ńlá wa tí ẹ̀mí bàbá ńlá wa wà lára ẹ̀yẹn wọn ò ní tọ́jú ẹ̀ wọ́n á fi máa pa owó tó tó jẹun náà máa fún ègún tó tó láyé yìí ó ègún tó ń jà àwọn ọmọ Yorùbá nìyẹn o torí pé a ò mọ ilé a mọ bí tá à ń lọ àbúta tí ń bọ̀ a mọ bí tá a dé dúró oríta mẹ́ta tó ń dà má lè jù láwa ìmọ̀ Bíbélì ń fà wá ìmọ̀ Kùránì ń fà wá ìmọ̀ àwọn tó ń bọ̀ ní ìṣàlẹ̀ ìyẹn tó wà ń bẹ̀ Bíbélì máa sọ pé má bá ẹni tó kì í ṣe tó kẹ́kọ̀ọ́ Bíbélì má bá ṣe ọmọ ìyá ẹ lẹni tó kẹ́kọ̀ọ́ Bíbélì bíi tiẹ̀ Kùránì á sọ pé má bá ẹni tó kẹ́kọ̀ọ́ Kùránì ṣe ẹni tó bá ti nímọ̀ Kùránì Arábíkì má bá ṣe ẹni tó kẹ́kọ̀ọ́ Kùránì lọmọ ìyá ẹ o àwọn abọ̀ìṣà náà wà ní wọ́n máa sọ pé àwọn ni oníṣẹ̀ṣe àwọn ló ń ṣe ẹ̀sìn Yorùbá pé àfi tí a bá wá padà wà ní ká máa bọ òrìṣà gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí èyí tó jẹ́ ọ̀nà tó tọ́nú ẹ̀ gbogbo ẹ̀ ní inú Olódùmarè òdò sí torí pé kí ni Bíbélì ti kìlọ̀ fún àwọn ará ìlú ẹ̀ pé kọ́ ṣọ́ra fún Ọlọ́run àjèjì kọ́ má ṣe sin Ọlọ́run àjèjì Kùránì náà ti sọ pé èdè tọ́lọ́run yọ́nú sí fún wọn láti máa fi máa bọ́lọ́ wọn sọ̀rọ̀ ní èdè Arabic kọ́ máa ń sọ èdè lédè wọ́n máa ń sọ èdè lédè báwọn sọ̀rọ̀ Ọlọ́run wọn kò gba èdè lédè èdè tí wọ́n ní kọ́ máa lò èdè Arabic ní gbọ́dọ̀ fi máa bá Allah sọ̀rọ̀ wọ́n dẹ̀ tẹ̀lé àwọn yẹn ò kì í fẹ́ ẹni tó bá ń sọ èdè míì èdè tí wọ́n yẹn ni wọ́n fara mọ́ òun náà gbà pé ó dáa jù fún èèyàn láti máa bá Ọlọ́run sọ̀rọ̀ nísìnyí ìran ọmọ Yorùbá wọ́n gbà bẹ́ẹ̀ pé èdè Arábíkì yẹn dèdè tó lọ́lá jùlọ láti máa bá Ọlọ́run sọ̀rọ̀ èdè Arábíkì ni wọ́n fi ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run àìdèjì ni wọ́n ń pè wọ́n ní ó God of Israel ó God of Israel ó God of Israel òun ni ọ̀pọ̀lọpọ̀ ń pè nù pàápàá jùlọ àwọn kan ń sìn Jésù ni wọ́n ń sìn èyí tó dẹ̀ tó bá Bíbélì báwo ni èèyàn máa ṣe gbé Bíbélì dání 50%
wọ́n gbé bíbélì dání 50% wọ́n gbé Quran dání. Bíbélì sọ wípé má ṣe báyìí tó bá gbé bíbélì dání ṣe o, ẹni tó bá kẹ́kọ̀ọ́ bíbélì kì í ṣe ọmọ ìyá ẹ o. Quran sọ wípé ẹni tó bá kẹ́kọ̀ọ́ Quran kì í ṣe ọmọ ìyá ẹ, má bá ṣe o. Báwo ni wọ́n ṣe fẹ́ bára wọn ṣe tó lè sí ìdàrúdàpọ̀? Báwo ni irú orílẹ̀-èdè yẹn ṣe fẹ́ wà ní àlàáfíà, wọ́n ṣe fẹ́ gbégbé àlàáfíà pẹ̀lú ara wọn? Báwo ló ṣe máa jẹ́ èpè àwọlé ló ń darí ìlú bẹ́ẹ̀ láàmú? Kì í ṣe èpè àwọlé. Àwọlé èpè ẹ̀ kọjá ọ̀yọ́. Ìmọ̀ wa tí ò ṣe kan òun ni ó jẹ́ ìṣòro tí ìmọ̀ wa ò fi ṣe kan. Ìgbà tí ìmọ̀ wa dẹ̀ ṣe kan, ọ̀rọ̀ wa ò lè yéra wa. Tọ́rọ̀ wa lè ti yéra wa, kò lè sí àlàáfíà láàrin ara wa, ọ̀dàlẹ̀ máa wà. Muslim ṣetán láti pa ẹni tó bá ṣe Muslim bíi tiẹ̀. Kírísítẹ̀nì ṣetán láti pa ẹni tó bá fi ṣe Kírísítẹ̀nì bíi tiẹ̀. Lọ́nà wo? Tẹ́nìkan bá jẹ́ ẹni tó jẹ́ pé ó wà ní ìdílé Kírísítẹ̀nì, tó bá kọ̀ déédé kúrò tó lọ darapọ̀ mọ́ ẹ̀sìn Muslim, wọ́n máa ṣe nínú bíni sí. Bíbélì sọ pé wọ́n ṣe nínú bíni sí. Inú níbi tó ń ṣe yẹn, wọ́n kà sí pé ó tọ́ àti ó yẹ. Bíbélì sọ fún wọn wípé ìbàrẹ̀ ayé ìṣọ̀tá pẹ̀lú Ọlọ́run ni. Tó ẹni tó bá ti kẹ́kọ̀ọ́ Bíbélì kó tẹ̀lé ìlànà Bíbélì pé ayé ni. Ayé ni Bíbélì kà. Wọ́n á ń ṣe nínú bíni sí ọmọ yẹn gidi gan. Kàtí ṣèwà sọ wípé ẹni tó kìí ṣe ọmọ wọn. Tẹ bá rí ọmọ ìdílé Kírísítẹ́nì tó kàn dédé kúrò tó yapa tó lọ ṣe ẹ̀sìn míì, wọ́n máa ṣe nínú bíni sí gidi gan. Ìdílé Muslim tó bá yapa tó bá lọ ṣe Kírísítẹ́nì, wọ́n máa ṣe nínú bíni sí gidi gan. A fẹ́ ẹ̀tẹ̀ sínú táwọn tó funfun jáde ní ìmọ̀ tó kálukú ní ló ń ṣàkóso ẹ̀rọ. Tó bá jẹ́ pé inú ṣe é ṣí ni tẹ bá ṣí inú tó àwọn ìran ọmọ Yorùbá, ẹ̀ẹ́mọ̀ nǹkan tó ń dà wá láàmú. Nǹkan tó wà lọ́pọ̀ olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ìmọ̀ wa àṣekọ, èrò wa síra wa ó jìnnà gan sí nǹkan tí à ń rí. Ẹ kàn lè máa sọ wípé tèmi ni ọmọ ìyá mi ni kẹ́kọ̀ọ́ máa sọ lójú, ṣùgbọ́n tó bá di ẹ̀yìn nǹkan ẹ̀mí ni wọ́n máa ṣe. Wọn ò fojú ire wora wọn. Tó máa lè fi fojú ire wora wọn, inú wọn ò dùn síra wọn. Wọn ò jọ wà ní ìkọ̀kan láàrin ara wọn nígbà tí ìmọ̀ wọn ti ṣe kan. Ẹ̀sìn ìbọ̀rìṣà kì í ṣe tilẹ̀ ìlú. Kì í ṣe pé báwọn kò sí ẹ̀sìn kan. Ìmọ̀ ni mò ń sọ. Ìmọ̀ tó bá ṣe kan. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ni. Torí pé Ọlọ́run ni ó fi wọn àwọn tí ó kọ́ pé kí wọ́n kọ́ kó ba lè ṣe ìran wọn láǹfààní. Ó jẹ́ ìkìlọ̀ fún wọn pé kán sá fún Ọlọ́run àjèjì. Tí ò bá fi ṣe fọ́rọ̀ Ọlọ́run, kò lè sọ fún wọn wípé kí wọ́n kára má sì fi ilẹ̀ wọn, kí ilẹ̀ wọn má bàa parun, kéde wọn má bàa parun. Kán bójú tó orílẹ̀-èdè wọn, kò lè sọ bẹ́ẹ̀. Kùránì náà tí ò bá fi ṣọ̀rọ̀ Ọlọ́run, kò lè sọ wípé kán sá fún Ọlọ́run àjèjì, kán lo èdè tí wọn láti fi sọ̀rọ̀. Ṣé mọ̀ wípé ìgbà tí wọ́n ti sọ wípé kán lo èdè tí wọn láti fi sọ̀rọ̀, láti fi bá Ọlọ́run sọ̀rọ̀ kí ìrẹ́pọ̀ bá lè wà. Ó sì mọ̀ pé tí èdè bá yé èdè, tí èdè bá ti ń di méjì mẹ́ta, ìdádọ̀ kan máa wà. Kùránì ti mọ̀ bẹ́ẹ̀. Òun ló sọ pé èdè kan tí ẹni kan máa lò, kan máa gba èdè lédè láàyè láàárín wọn. Kò sí nǹkan tó burú nú ẹ̀. Ṣùgbọ́n lọ́dọ̀ tí wàá ń bí ń kọ́ ṣáà tẹ̀lé Bíbélì, a ò tẹ̀lé Bíbélì, a ò tẹ̀lé Kùránì. Ọlọ́run là ń pè. Ọlọ́run Ísírẹ́lì là ń pè. Èèmọ̀ Kùránì, Árábíkì, òun làwa, èdè Árábíkì làwa ń sọ. Èdè òyìnbó làwa ń sọ. Ẹni tó bá ti ń sọ èdè abínibí tiwa tó fi ń pe Ọlọ́run, a ò lè nífẹ̀ẹ́ sí. Ìyẹn ló fà tó fi jẹ́ pé ìmọ̀ wa àtúnṣe kan. Ibi tí àtúnṣe wà nìyẹn. Ibi tá a máa bójú tó nìyẹn. Kì í ṣe èpè àrólé. Èpè àrólé kò já ẹnì kankan nílẹ̀ Yorùbá. Ìmọ̀ tí ò ṣe kan gangan ni ó fà. Ìbọ̀rìṣà tí mo mẹ́nu kàn yẹn, àwọn bàbá ńlá wa lòrìṣà. Kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ ìtumọ̀ òrìṣà. Kì í ṣe ẹjọ́ Àjàyí Crowther. Àjàyí Crowther nǹkan tó bá òun ló ṣiṣẹ́ lé lórí. Bẹ́ẹ̀ni, a tẹ̀ ṣì máa padà wá sọ wípé ìmọ̀ tí à ń bọ̀ yìí. Ibi tẹ́ wà yìí, a sì máa gbé ní ètò ọ̀tọ̀. Ibi tẹ́ dé yìí gangan, a sì máa gbé lédè ní ètò ọ̀tọ̀.
torí nǹkan wà nílẹ̀ nǹkan wà nílẹ̀ a gbọ́dọ̀ ṣe ọpọlọ wa ká jẹ́ kí ìmọ̀ òtítọ́ kó wọlé sí wa lára torí ẹ wo àwọn Arab tá à ń sọ yìí èdè Arab tí wọ́n sọ yìí pẹ̀lú gbogbo owó tí wọ́n fi ń lọ sí Mecca tó ń lọ sí múra lọ́dún ẹ lè rí wì kankan nínú wọn kó fẹ́ ọmọ dúdú wọn ò tiẹ̀ lè bá àwọn èèyàn rẹ̀ wọ́n kàn lè fi wọ́n tọ́ bàdànù ẹ má bínú o wọ́n kàn lè fi wọ́n tọ́ bàdànù ṣùgbọ́n pé kó fẹ́ wọn kó bímọ wọ́n máa pàdánù ni torí pé kí ni wọn ò fẹ́ ẹ̀jẹ̀ míì láàrin wọn àwa tá a wà láàrin wọn ni tá a mọ̀ wọ́n dáadáa. kì í ṣe ẹjọ́ wọn. tó bá wá fẹ́ àwọn ọkùnrin wọ́n máa mú lẹ́rú ni. tó bá fẹ́ àwọn ọmọ wa ní obìnrin bíi pé kí ọmọ Yorùbá kó fẹ́ ọmọ Yíbò nílùú òyìnbó tọmọ Yíbò bá délé àwọn òbí ẹ̀ sì máa fẹ́ ọmọ Yíbò tọ́jọ́ sèdè kan náà fún bọ́rọ̀ yìí ṣe rí nìyẹn pẹ̀lú gbogbo owó tí wọ́n ná sí Mẹ́kà lọ́dún tó ń ná sí múra lọ́dún kò sí ọmọ dúdú kan ní gbogbo àgbáyé tí ó lè tí Árábù gbà pé kí wọ́n fẹ́ ọmọ wọn wọ́n lè gbà wọ́n kó máa bá wọn fọlẹ̀ o kó máa bá wọn lọ ṣọ́ o kí àwọn ọmọ wọn kéékèèké kó máa fi wọ́n kọ́ obìnrin bá sùn àwa tá a wà láàárín wọn ni ṣùgbọ́n pé kó fẹ́ wọn kó sọ pé wọ́n fẹ́ wọn ní lọ́kọláya láyéláyé ṣùgbọ́n nǹkan tó dùn mí nìyẹn pẹ̀lú àwọn ọmọ ìyá mi àtọmọ bàbá mi ní Nàìjíríà ẹ kàn lọ kówó fún wọn owó tiwa kàn lọ kó fún wọn kò sáǹfààní kankan níbẹ̀. ṣe rí làwọn tẹ sọ yẹn. wọ́n lè ra lé síbẹ̀ tó bá ra lé síbẹ̀ kì í ṣe tiwọn táàsì náà máa fi ba ayé wọn jẹ́ wọn ò tiẹ̀ fún wọn láyè ni ṣé ńgbà tí wọn ò tiẹ̀ gbà pé kó o fẹ́ yàn kó o fẹ́ ọmọ wọn báwo ló ṣe fẹ́ ra lé síbẹ̀. lọ́sẹ̀ tó ń bọ̀ àbí ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún màá tún gbé yín padà wá sí máa tún tẹra mọ́ ọ̀rọ̀ yìí torí àwọn ọ̀rọ̀ yìí kókó gidigidi ó wà ń bẹ̀. èmi ò sọ pé kéèyàn má lọ sí Mẹ́kà o ìgbàgbọ́ wọn kó mú wọn lára wá ṣùgbọ́n kí ni nǹkan tí wọ́n rí níbẹ̀ wọ́n nítorí pé nǹkan tó wà nínú Quran ni bàbá mi aláàjì ni o so kì í ṣe pé bóyá mò ń bú àwọn kan tí bá sọ àwọn àbúrò mi èmi nìkan nínú ọmọ ìyá mi ni mo ṣe ẹ̀sìn ọ̀tọ̀ inú ẹ̀sìn ọ̀tọ̀ tí mo wá ń ṣe yìí kábíyèsí Elédùmarè ó wá fi mí sí àárín mẹ́tẹ̀ẹ̀ta ó fi mí sí àárín mẹ́tẹ̀ẹ̀ta kábíyèsí Elédùmarè ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ òjò yẹn pọ̀ ẹ jẹ́ kí n yọ̀ǹda yín. ẹ jẹ́ kí n sọ kókó kan bẹ̀ yẹn ṣe ní àwọn tẹ sọ pé wọ́n ń tẹ̀lé ní ọ̀dọ̀ wọn lọ́hùn tó kì í fi lè bá àjèjì ṣe òun náà ní ìlànà tí Kùránì mú wá síbí wọn kàn ní jẹ́ kẹ́ ẹ mọ̀ ni gbogbo ẹ̀kọ́ tí wọ́n kọ́ náà nìyẹn wọn ò èèyàn lè jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ Kùránì kó bá ẹlòmíì ṣe ẹni tó bá kẹ́kọ̀ọ́ Kùránì bíi tiẹ̀ òun lè bá ṣe ìlànà gbogbogbò ni wọ́n wá nǹkan tí wọ́n ṣe lọ́hùn-ún yẹn gbọ̀ngàn òun là ń ṣe fúnra wa ń bí. èyí tó tẹ̀ tí wá burú jù ni pé wọ́n tún wá ní oríṣiríṣi àwọn kan tẹ̀blíkì àwọn yẹn ọkọ̀ ṣúfì gbogbo àwọn ìwọ̀nyẹn gbogbo wọn pọ̀ ní Nàìjíríà lórí mídíà sí wọn wà ní nǹkan kan tó ń ṣe ju pé kọ́ máa búra wọn lọ ṣẹ́sìn lónìí àwọn ní ìmọ̀ àwọn tìjàníà ìbọn ìbẹ́ẹ̀ kan ni ànábì ṣe sọ kí ló dé gbogbo ẹ̀ láṣẹ máa mú ní ẹsẹẹsẹ torí òjò yẹn mi ò fẹ́ kí èjì yẹn kó máa disturb yín púpọ̀. ẹ bèrè ìbéèrè kẹta ẹ bèrè ìbéèrè kan tó kù. sá. ẹ bèrè ìbéèrè yẹn kan tó kù.
ìbéèrè kan yóò tó kù ẹ fọ́lọ̀ nǹkan tí mo kọ sílẹ̀. Òun náà ni a ti sọ yẹn, báwo gan ni ọ̀rọ̀ yìí ṣe lè, báwo ni ègún yìí ló ṣe lè kúrò ní inú ọpọlọ, torí ó ti wà nínú ọpọlọ wa pé nǹkan tí Aole ṣe òun ló ń fà á tá a sì fi wà níbi tá a wà yìí lénìí. Ẹni tó déédéé lọ mú ọmọ Yorùbá ẹgbẹ́ tó yẹgi mọ́ lẹ́sẹ̀ tó fi ẹlòmíì sí, wọ́n á ní èpè tí Aole ṣẹ́ ni pé ẹnu wọn ò ní kò. Ẹ wo ìjọba, àwọn tó ń sọ pé wọ́n ń ṣèjọba, ẹ wo wọ́n ṣe ń ṣe gbogbo ẹ̀ bíi aràn tó ń boyún jẹ́. Tó bá máa sọ lọ, tó bá máa sọ bọ̀, wọ́n á ní èpè kan ló ń ja ọmọ Yorùbá. Báwo ni kíní burúkú ní ọ̀rọ̀ yìí ló ṣe máa kúrò nínú ọpọlọ gbogbo wa? Ẹ ṣe púpọ̀. Ṣe rí ìmọ̀ tá a fi ń gba lódodo là. Tó o bá ti sí ìmọ̀, kò sí nǹkan tá a lè ṣe sí. Quran ó wà fún Arab, wọ́n kẹ́kọ̀ọ́ nú ẹ̀ lọ́dẹ̀ ń tẹ̀lé. Ọlọ́run bá pa láṣẹ fún wọn ló máa ṣe. Wọn ò lè bá àjèjì ṣe, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Kọ́ máa lo èdè lédè, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún wọn, wọ́n dẹ̀ ń tẹ̀lé. Bíbélì náà òun ló ń darí àwọn ọmọ Israẹli. Ìmọ̀ ni wọ́n gbà pé ìmọ̀ Ọlọ́run ni. Àṣetọ́lọ́ bá dẹ̀ pa fún wọn, òun ló ń tẹ̀lé. Wọ́n dẹ̀ máa sọ wípé ẹni tó bá ṣe báyìí tó bá ṣe báyìí lọ sọ́ lókùúta pa. Wọ́n sọ pé Ọlọ́run ló ní kó sọ lókùúta pa. Wọ́n máa lọ sọ́ lókùúta pa ni. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run náà kà á sí, ìmọ̀ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ náà ni ìran Yorùbá náà ní ọ̀rọ̀ Ọlọ́run tiwọn. Ọ̀rọ̀ Ọlọ́run tiwọn òun là ń pè ní Ifá. Ṣùgbọ́n torí pé jẹ́ pé àwọn babaláwo ló ń lò. Títí tó bẹ̀ ti ba òrìṣà jẹ́. Tó ti sọ pé òrìṣà ń kọ́ èrèkéré ni. Wọn ò mọ nǹkan tó ń jẹ́ òrìṣà. Wọn ò mọ̀ pé babaláwo ń lo òrìṣà. Àwọn babaláwo náà àtàwọn olóòṣà sọ pé àwọn ń bọ òrìṣà. Wọ́n dẹ̀ rò pé bí òrìṣà náà ń bọ lóòótọ́, wọ́n á sọ pé nǹkan táwọn ń bọ yìí kọ́ òrìṣà ni. Kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ nípa orísun wa. Wọ́n máa rò pé bí nǹkan tó ń bọ yìí náà lòrìṣà. Tí Bíbélì bá sọ pé èrèkéré lòrìṣà, wọ́n á sọ pé òrìṣà lójú kò fi ríran, òrìṣà ní kinní kan kò fi ríran, ó lẹ́sẹ̀ kò fi rin, ó lọ́kùnrin. Wọ́n rò pé bí àwọn yẹn lòrìṣà ni. Nígbà kan tó ń tọ́ka sí fún wọn gẹ́gẹ́ bí òrìṣà nìyí. Gbogbo àwọn ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ó ti jẹ́ kí ọpọlọ àwọn ẹ̀rọ ọmọ Yorùbá gbálẹ̀. Ọpọlọ gbogbo á ti dàrú. A ò lè mọ nǹkan tá à ń ṣe mọ́. Ṣùgbọ́n ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ti wa tá à ń pè ní Ifá. Ìwé mímọ́ odù ọ̀rọ̀ Olódùmarè ó ti wà ṣáájú Bíbélì àti Quran. Òun la gbọ́dọ̀ ṣètò ó wà lọ́wọ́ gbogbo ìran ọmọ Yorùbá. Ẹni tó ń kẹ́kọ̀ọ́ Bíbélì, ẹni tó ń kẹ́kọ̀ọ́ Quran, tó ò bá sí ìwé mímọ́ Olódùmarè lọ́wọ́ ẹ̀, òfo asán ni. Kòròfo ọpọlọ ni, kò ní mọ̀ kankan. Torí pé orísun tiẹ̀ gangan kò mọ̀. Tọ́ bá sọ fún pé èrèkéré lòrìṣà, á ní èrèkéré ni. Kò ní mọ̀ tó mọ̀ ẹ̀, kò mọ̀ pé bàbá ńlá tó ń lòrìṣà. Ẹni tí kò bá mọ ibi tó ti ń bọ̀, tó mọ ibi tó ń gbé dúró, kò lè mọ ibi tó ń lọ. Ẹni tó bá mọ tó ti ń bọ̀, kò lè mọ ibi tó ń lọ. Ibo la ti ń bọ̀ àti ọ̀dọ̀ àwọn òrìṣà la ti ń bọ̀. A ò fẹ́ mọ̀. Báwo la máa ṣe mọ ibi tá à ń lọ? Ọ̀nà tá a máa gbà mú kúrò lọ́pọ̀lọpọ̀ ojú ìmọ̀ lọ. Ìwé mímọ́ ọ̀rọ̀ Olódùmarè yẹn ó gbọ́dọ̀ kárí gbogbo ìran ọmọ Yorùbá. A gbọ́dọ̀ ṣe ìtìlẹ́yìn fún, ká náwó sí kí ìwé mímọ́ tiwa náà jáde. Tó bá fẹ́ ṣe ìbúra fún gómìnà kankan èyíkéyìí nílẹ̀ Yorùbá, ìwé mímọ́ tiwa náà máa lò. Ẹ̀gbọ́n sìn nígbà tí àwọn bá sọ pé wọn ò lè fi Ifá yàn wọ́n mọ́, wọn ò lè fi Ifá yàn wọ́n mọ́ nígbà tó jẹ́ pé wọn ò mọ nǹkan tó ń jẹ́ Ifá. Wọn ò mọ̀ pé ìwé mímọ́ ni. Wọn ò mọ̀ pé ọ̀rọ̀ Olódùmarè ni. Wọn ò mọ̀ pé Ọlọ́run ló yàn. Wọn ò mọ̀ pé Olódùmarè ló yàn àwọn. Ó kàn jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀yìn ni Ifá tí a fi ń yàn wọn ni. Torí ẹ̀ ìgbà náà ti mímọ̀, wọ́n máa wò pé gbogbo nǹkan tó bá jẹ́ ọ̀nà àbáyọ, wọ́n máa sá fún un. Ìgbà bá ti ní ìmọ̀ tó péye láti inú ọ̀rọ̀ tiwa tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tiwa tá à ń pè ní Ifá yẹn, ìwé mímọ́ ni. Ìwé mímọ́ tó ti wà ṣáájú Bíbélì àti Kùránì ni. Ìwé mímọ́ tó Olódùmarè fọwọ́ ara ẹ̀ kọ. Májẹ̀mú 22 òfin àtàní ìlànà ẹ̀ tó kọ sínú igbá tó gbé fún Ọ̀rúnmìlà tó jẹ́ Ọ̀rúnmàlẹ̀ tọ́rúnmìlà dẹ̀ ṣètò ẹ̀ tó jẹ́ pé pérépéré ta dẹ̀ bá lónìí tó jẹ́ pé gbogbo ìtàn ìgbésí ayé wa ló wà nínú ẹ̀. Bí Ògún ṣe rò ó wà nínú ẹ̀,
bó bàtà bá ṣe rìn ó wà nú ẹ̀, bí Odùduwà ṣe rìn ó wà nú ẹ̀, bí gbogbo àwọn olúmọlẹ̀ bàbá ńlá tó bí wa bọ́ ṣe rìn ó wà nú ẹ̀. Tí ìwé mímọ́ kan bá sọ fún wa pé òrìṣà kò dáa pé ká sá fún òrìṣà, pé òrìṣà lójú kò fi ràn, tá a bá ti nímọ̀ nípa àwọn bàbá ńlá wa à á dá padà fún pé rárá kì í ṣe bẹ́ẹ̀, bàbá ńlá wa nìyẹn, kò sí béèyàn ti lè máa bú bàbá ńlá ẹ̀ orísun ẹ̀ kí ó dáa fún. Èèyàn lè máa bú orísun ẹ̀ ibi tó ti ṣẹ̀ wá kó dáa fún nítọ̀hún, kò lè dáa fún nítọ̀hún. Tàbá sì ń búrì tá à ń búrú malẹ̀ tá à mọ ibi tá a ti ń bọ̀ a lè mọ ibi tá à ń lọ. Tó bá máa dáa fún wa a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa Olódùmarè àtàwọn bàbá ńlá wa. Tí wọ́n máa fi ṣe ìgbìmọ̀ Olódùmarè nìkan ló lè gba ìran ọmọ Yorùbá là. Òun ló lè kó gbogbo káwọn sọ pé ègún kan ń jà wá. Báwo lè Ègún máa ṣe já ọmọ ọdún malẹ̀? Ègún kankan ò lè já ọmọ ọdún malẹ̀ nígbà táwa ti ní bàbá ńlá tó jẹ́ ẹ̀mí mímọ́ lọ́dọ̀ Olódùmarè. Àwọn bàbá ńlá wa wọn ò kú. Àwa ni àyànfẹ́ Olódùmarè, àwa ni irú ọmọ àyànfẹ́ Olódùmarè torí pé àwọn bàbá láti wa ni ó tẹ ayé dó. Àwọn Olódùmarè lò láti dá ayé, láti dá ohun gbogbo. Fẹ́ràn àwọn Yorùbá wọn tó lásán pé God of Iron, God of Thunder, God of Ocean, God of River. Àwọn Yorùbá ló sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n àwọn mọ̀ pé God of Ocean ló wà, olóòkun. Lord of Ocean ló wà, olóòkun. Bàbá ńlá ti wà òun ló bí wa. Lord of Ocean. Lord of River, àwọn olúwa ẹni. Àwọn ìyá ńlá wa, bàbá ńlá wa nìyẹn. Lord of Thunder, olúkòso àìrá, olúwa rẹ̀, Lord of Thunder, bàbá ńlá ti wà nìyẹn. Lord of Iron, ẹ tó dá irin, bàbá ńlá ti wà nìyẹn. Bàtà wa ọmọ Yorùbá bá mọ̀ pé bàbá ńlá wa nìyẹn. Tó sọ fún wa pé àwọn ọba wọn kóra wọn jọ sínú ṣọ́ọ̀ṣì Rìdíìmù. Wọ́n sọ bẹ́ẹ̀ pé ọwọ́ ìṣàwó nìyẹn. Ọbàtálá ti pípí ó kú pi, Ògún kúkú pi, kìnní kan kú pé ó ń kọ orin àgàlàmàṣà lòdì sí àwọn bàbá ńlá tí wọ́n dòkó sórí ìtẹ́ ẹ̀. Báwo ni ìyẹn ṣe lè kẹsẹ̀ jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ pé orílẹ̀-èdè àkọ́kọ́ láyé, àwọn tí bàbá ńlá wa tẹ ayé dó, báwo la ṣe lè rọ́nà lọ, báwo la ṣe lè kẹsẹ̀ járí, báwo lè àṣírí máa rò pé bí èpè tó jẹ́ nǹkan kan ló wá ń jà wá. Odinda àwa ọmọ Olódùmarè, bàbá ńlá ti wa ò ní bàbá láyé, wọn ò ní ìyá láyé. Olódùmarè ni bàbá ńlá wọn, Olódùmarè ló rán wọn wá sáyé, wọ́n rọ̀ ni. Àwa tó jẹ́ pé yẹ kí gbogbo ìran ayé wa máa wù kọ́ sọ pé ibo ni àwọn olómọlẹ̀ yẹn ti rọ̀nà. Wọ́n ní ilẹ̀ kan wà tó jẹ́ pé àwọn tó tẹ ayé dó wọ́n rọ̀ ńbẹ̀. Ẹ jẹ́ ká lọ wò ó kọ́ dẹ̀ kábẹ̀ sí ní máa fi wọ̀n wọ́n pé ìgbà tí Odùduwà máa rọ̀ ibi tó rọ̀ sí rè, ibi tí ìtẹ́ Ọ̀ọ̀ni wà yẹn òun Odùduwà rọ̀ sí. Ọ̀ọ̀ni Ifẹ̀ òun ló nífẹ̀, kì í ṣe ẹni tí ó ń ṣètùtù fún ọba ní Ọ̀ọ̀ni Ifẹ̀. Ọ̀ọ̀ni Ifẹ̀ ni Olúfẹ̀ tí gbogbo àwọn olómọlẹ̀ ń lànà fún. Tí Onífẹ̀ bá ti ń bọ̀ gbogbo igba irúnmalẹ̀ ló dáyé wọn máa lànà fún. Nígbà tí igba irúnmalẹ̀ tó pẹ̀lú wọn ní Òtùfẹ̀, ọ̀kànlénírínwó irúnmalẹ̀ wọ́n máa ń lànà fún Olúfẹ̀ ni. Ọlọ́fẹ̀ tá à ń sọ, ọlọ́fẹ̀ ayé, àdìmúlà, wọ́n máa ń lànà fún ni, àwọn irúnmalẹ̀ ló máa ń lànà fún. Ìgbà kan ti wà tó jẹ́ pé àwọn irúnmalẹ̀ ló ń ṣàkóso nílẹ̀ Yorùbá. Ìgbà táwọn irúnmalẹ̀ wá di òjìjí fìrì tán bá dá fífẹ́ padà sọ́dọ̀ Olódùmarè tó di ẹ̀mí mímọ́, òun ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jókòó sórí ìtẹ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọba lónìí orí ìtẹ́ àwọn irúnmalẹ̀ náà wà. Kò sí orílẹ̀-èdè tó yẹ kó wà níwájú wa, ṣùgbọ́n nígbà táà nímọ̀ nípa ìran wa ń kọ́ láti gbàgbé orísun wa. Odò tó bá lè gbàgbé orísun ó máa ń gbẹ. Tí igi kan bá ti ẹ̀ka igi kan tó bá ti yapa kúrò nínú gbòǹgbò ìtì igi kan lódindi ó máa gbẹ nì. Ẹ̀ran ọmọ Yorùbá ẹ jẹ́ ká padà sílé, ká padà sọ́dọ̀ Olódùmarè, ká padà sọ́dọ̀ àwọn bàbá ńlá wa tó ń jẹ́ irúnmalẹ̀ òrìṣà. Ká lè ká kọ́ ẹ̀kọ́ tó yè kooro nípa wọn. Tá bá ti ní ìmọ̀ gbogbo èrò pé ọba kan gègùn ó mú wọn Yorùbá níbo kò sí nǹkan kan tó lè mi ilẹ̀ Yorùbá mímí kan lè mí ilẹ̀ Yorùbá torí pé àwọn bàbá ńlá ti wá ló dá ayé, wọn mọ orúkọ tí ayé ń jẹ́, àwa lọmọ ikú tí kò gbọdọ̀ pa. Àwọn bàbá ńlá ti wá ní máa lè lò láti fi ṣe ìdáhùn gbogbo, kò kì í ṣe pé àwọn aládẹ máa bèrè kankan gbọdọ̀ dẹ́rù bà wá, ṣùgbọ́n ọ̀rọ̀ ṣì pọ̀ níkùn ó tán lẹ́nu. Ẹ ti sọ pé mo tún ń bọ̀ lọ́jọ́ ẹ̀mí kì í má sọ gbogbo ọ̀rọ̀ púpọ̀ jù. Láṣẹ Èdùmàrè ní kò pẹ́ kò pẹ́ torí ọ̀rọ̀ pọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi àyànfẹ́ Elédùmarè. Ẹ ṣé mo dúpẹ́.
mo dúpẹ́ pé òkun. Lákòótán torí kíní nẹ́tíwọ̀kì yẹn ò dá sóò mi ò rí káńtà mi gbogbo ẹ̀ kàn ń ṣe bákan bíbáyìí náà ní kì í ṣe látọ̀dọ̀ yín nìkan àti ní bíbáyìí kíní bíbáyìí gan ti shut down so because òjò ń rọ̀ bíbáyìí náà atẹ́gùn dẹ̀ ń fẹ́ so àdúpẹ́ lọ́dọ̀ Olódùmarè fún àǹfààní tó fún wa láti ríra wa lójú sójú bí ò tiẹ̀ ṣe bọ̀tàṣá àti ríra wa báyìí àdúpẹ́. Ẹ fún wa ní ìwúre fún ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire ẹ fún wa ní ìwúre fún ètò yìí torí pé ẹlẹ́ẹ̀kejì tí mo máa gbé ètò yìí kalẹ̀ nìyí ìgbà kan a ti dá dúró láti bí ọdún kan lórí kíni lórí bó bá o pa bó bá o bú lẹ́sẹ̀ ọmọ Yorùbá yìí náà ni ṣùgbọ́n ẹ rí ní nǹkan tí mo kọ síta mo ní irú ènìyàn ni kò sí irú Elédùmarè ni kò sí irú ènìyàn pọ̀ jaburata ẹ̀dá kò dẹ̀ lè díṣẹ́ Olódùmarè dúró òun ló mú wa tá a fi jọ pàdé lórí ọ̀rọ̀ kò ṣe ọ̀rọ̀ tó fi wá di ohun tá a wá di ọmọ bàbá gidigidi báyìí ẹ fún ètò yìí ní ìwúre pé ìmọ́lẹ̀ tó tàn yìí kó má tún kú mọ́ láéláé ká máa yí nínú ọgbọ́n sínú ọgbọ́n ká máa gbé fáwọn ọmọ wa ọmọ wa ìran tó ń bọ̀ láṣẹ Èdùmàrè pàápàá jùlọ èmi Olótù ọmọ yín àbúrò yín àyànfẹ́ Elédùmarè ọmọ Tádé ṣe fún ṣayọ̀ láti ṣẹ̀rí ọlọ́fin mọ́lẹ̀ ẹ ṣé bàbá. Èmi wá ọmọ Tádé ṣe ọmọ àdìmúlà ewé ńlá ni yín ewé ńlá yín ò lè padà rú wẹ́wẹ́ igi oníwò ní tí gbogbo àwọn ẹranko ń sá sí abẹ́ wọn tí wọ́n ń jẹ ògo yín kò lè wọ mi wọn kì í fọwọ́ bo ògo òṣùpá a kì í fọwọ́ bo ògo wọn tí ọjọ́ bá yọ ó máa ń tàn kárí ayé ni ìràwọ̀ yín máa tàn ògo yín máa búyọ. Àwọn olójúkójú tí wọ́n bá fẹ́ láti torí pé àwọn kan wà tó jẹ́ pé wọn kì í fojú rí ògo Olódùmarè á bá wa bù fọ́jú lù ojú wọn ò lè fọ́ ṣùgbọ́n wọn ò ní rí wọ́n á dẹ̀ tún rí pé ó máa tún bù yẹ̀rì sí wọn lójú ni wọn ò lè rí kankan ṣe èyí tó bá jẹ́ ojú tó bá máa rí èrè ló máa sún fún ògo yìí yẹn ló máa fi ìwúre máa tì lẹ́yìn ó máa túbọ̀ máa ga sí tó máa pọ̀ tó máa tàn sí torí pé òléwájú ọlọ́sán iwájú ló máa ń gbé òléwájú àkókò iwájú ló máa ń wà iwájú lẹ́nu máa lọ ẹ ò rí rẹ̀yìn láéláé Pèrègún àwọn bàbá mi ló máa ń kọ nìkan pé Pèrègún o elérò tuntun bò á dà ọmọdún wá lérò mú rẹ̀ Pèrègún o elérò tuntun bò á dà ọmọdún wá lérò mú rẹ̀ 1 million 2 million 3 million 4 million 100 million èrò máa wà lẹ́yìn torí pé kí ni ìgbín aké ìgbín òkú ibìkan ni gbogbo wọn ń ṣẹnu wọn kọ́ sí kí wọ́n tó jẹun àwọn ayá máa fẹ́ tiẹ̀ èyí wa ọmọ Tádé ṣe adé lẹ̀ ń túnṣe adé tẹ̀ ń túnṣe yẹn adé gbogbo ilẹ̀ Yorùbá ni adé tó máa mú ìran Yorùbá kúrò lóko ẹrú tó máa fún wọn lómìnira tòótọ́ òun lẹ̀ ń túnṣe kò lè bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ Olódùmarè tó gbé fún yín pé kẹ́ túnṣe á ràn yín lọ́wọ́ á tì yín lẹ́yìn túnṣe wẹ̀ á mọ́ ìran Yorùbá gbà kúrò lóko ẹrú dẹ̀ mú wa dé ilé ológun ilẹ̀ ìlérí yẹn mú wa dé bẹ̀ a ò lè jábọ́ lẹ́yìn yín ọ̀dà gbọ̀rọ̀gbọ̀rọ̀ yín fi kàn wá kalẹ̀ torí pé ọlọ́mọ yọyọ ní yín ọlọ́mọ plenty ní yín a ò lè jábọ́ àtàkì ìgbọ́mọ lẹ́yìn ẹkùn a ò lè jábọ́ lẹ́yìn yín gbogbo àwọn ayé ò lè padà lẹ́yìn yín o ayé máa wà lẹ́yìn yín ni gbogbo ẹgbẹ́ ń kó èròjọ ń sìn tí wọ́n wà lẹ́yìn yín
wọn ò ní dínú ọjà kan fi yan adìyẹ sọ̀kò fọ́jà. Bẹ́ẹ̀ ni inú òkè bí arúgbó ilé kó fowó tó ní kó fi dáná kó máa ya. Inú òdì bí ọmọdé ìlú kó fi ẹyin adìyẹ kó fi sọ̀kò fọ́jà. Ìlú afẹ́yín síre afẹ́yín sọ́lá wọ́n á fi gbogbo nǹkan tí Olódùmarè ti fi kẹ́yìn wọ́n á fi jì yín. Orí ìgbà ní kan fi jì yín. Lọ́lá gbogbo àwọn bàbá làwọn arúmalẹ̀ á fi tì yín jì yín o. Á fi lé jì yín, á fọ̀nà jì yín, á fòde jì yín, á fi ètò tẹ̀ ṣe á fi jì yín. Wọ́n ní nípa lórí ẹ̀mọ́, wọ́n ní lágbára lórí ètò yín mọ́. Ẹ̀yin lè máa lékè. Ọ̀gọ̀rọ̀ bá yàrá kí n sọ gbogbo tó bá ti kọjú sí ọ̀nà ló máa wà ń bẹ̀. Igi tí kékeré bá ti fọwọ́ bà gbogbo ló máa ń dún. Tẹ bá ti ń yìí á máa dún. Tẹ bá fà á máa jánà. Tẹ bá ń gbé á máa dún. Àtìkọ́ tẹ bá dè láyé Ọlọ́run bá yé dè wọ́n tẹ bá tú Ọlọ́run bá yé tu kẹ́kẹ́ ṣàṣì kankan. Àtèmi náà bí mo ṣe ní kórí fún yín ló máa yíwó fún mi náà. À ṣàṣeyè là ń bẹ̀. Àdúrà wa ti ìfẹ́ Olódùmarè tó wá pọ̀ kò lè tú wa ká. Ìfẹ́ Olódùmarè gbogbo ìran ọmọ Yorùbá ní kí n ṣàdúrà fún ìran ọmọ Yorùbá náà. Ìwúre mi fún gbogbo ọmọ Yorùbá ni pé Olódùmarè á là wá lójú. Àṣẹ. Á jẹ́ kí a ríran. Á jẹ́ ká mọ bá ṣe jẹ́. Á jẹ́ ká mọ ara wa. Á jẹ́ ká mọ̀ ní pé ọmọ Olódùmarè ni wá. Á jẹ́ ká mọ̀ ní pé kò sí ìran náà láyé tó ní ogún ìní táwa ní. Ká jẹ́ ọmọ Olódùmarè tó jẹ́ pé àwọn bàbá ńlá wa wọn ò bí wọn. Wọn ò níyàwó ní bàbá. Kọ́rọ̀ látọ̀run ká má gbogbo yẹn kí a má mọ̀ ká má mọ̀ kankan nípa yìí tó jẹ́ pé ìmọ̀ tí ò jẹ́ ìmọ̀ là ń lọ gbé dání. Olódùmarè á là wá lójú. Á jẹ́ ká mọ orí èèyàn tá a jẹ́. Á jẹ́ ká mọ ìtàn ọba ńlá tiwa ló yẹ kí wọ́n máa wá máa wò bí ká máa sọ̀tàn yẹn kí ìwà máa wá ká máa wò wá. Ẹni tó ń wò kì í wòran. Ìran ọmọ Yorùbá kọ́ ló yẹ kó máa kó ribi lọ sí Mẹ́kà. Ìran ọmọ Yorùbá kọ́ ló yẹ kó máa kó ribi lọ sí Jerúsálẹ́mù. Ó yẹ kí àwọn ti Jerúsálẹ́mù ti Mẹ́kà kan máa kó ribi wá máa wo àwa ń bì nítorí pé àwa lọmọ inú malẹ̀ tó ti ayé tó. Àwa lọmọ inú malẹ̀ tó mọ̀ yìí àwa la mọ̀ òyìnbó. Tí Olódùmarè fi mí èmi sí dára tó fi ń mí. Ọbàtálá ló mọ̀ òyìnbó òun ló mọ̀ gbogbo àwọn ará Mẹ́kà òun ló mọ̀ àwọn ará Ọbàtálá bàbá aláàbá tó mọ̀ wọ́n yẹn àwọn ló kọ́ máa wo bàbá aláwọ̀ ń bí ẹni tó mọ̀ wọ́n kọ́ máa wò ìran Yorùbá di òmìnira o àlómìnira tòótọ́ àbọ́lókò ẹrú àlùṣe ẹrú ayé ewé ńlá wa kò ní padà ní wẹ́wẹ́ o orí ni wá àwọn yìí dìde o ibi tó ń pè ní lọ́ọ̀kì tó ń sọ̀rọ̀ kí ọmọ Yorùbá tó bàbá wa làwọn lójú kọ́ máa fi ibi tó ń pè lórí tẹlẹ̀ mọ́ wọ́n lè mọ̀ ẹ́ pé àwọn ni aládé ayé bíbí ni ìfẹ́ Olódùmarè wà àkóso gbogbo ayé nìran Yorùbá máa ṣe gbogbo Yorùbá lágbára ayé Yorùbá lágbára ayé Olódùmarè bí Yorùbá sí ipò ẹ̀ ẹ jẹ́ ká bọ́ sípò ẹ̀tọ́ wa láìpẹ́ láì jìnnà àwọn ọmọ aládé ká bọ́ sípò ẹ̀tọ́ wa ní ọlá gbogbo àwọn bàbá ńlá wa ló máa lò àṣẹ ètò Olódùmarè àṣẹ wà ẹ ṣé bàbá mi mo dúpẹ́ ètò nìyẹn ẹ ṣé inú mi dùn láṣẹ Èdùmàrè a máa ríra wa lójúkorojú ní kòpẹ́kòpẹ́ láṣẹ Èdùmàrè ẹ ṣé bàbá mi mo dúpẹ́ ẹ káàbọ̀ ẹ bá mi kílé o ẹ ṣé o. Ọ̀rọ̀ ni gbogbo wa gbọ́ yẹn o. Ẹ kú ilé àbẹ́ gbọ́ ohun tí bàbá àyànfẹ́ Olódùmarè bàbá mi Adélékè tí wọ́n ṣàlàyé fún wa ilẹ̀kùn. Let's call it an intro. It's an intro of many more things to call, many more things to learn, many more understanding of knowing whom you are and what Yoruba race is in this our nation called Nigeria. Èmi àti yín àní sọ ògo nù, àní sọ ẹwà nù, àní sọ ẹwà nù nítorí pé ìwà ló sọnù tá à ń wá kiri. Ọgbọ́n àgbọ́njù bó o bá o pa
bó o bá o bù lẹ́sẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun. Bẹ́ẹ̀ lẹ̀dẹ̀ ń gbé bíbélì kiri, bẹ́ẹ̀ ni mò ń gbé bíbélì kiri, bẹ́ẹ̀ lẹ̀ ń gbé kùránì kiri. Ṣùgbọ́n ìjẹra ẹni lẹ́sẹ̀ yìí ńkọ́? Wọ́n ti jẹ́ ká mọ̀ wípé kì í ṣe èpè Aole rárá, òun ló ń da ẹnì kankan nínú wa láàmú. Bàbá mi Ọ̀tásànyà yìí náà wà bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò mi, mórúkọ yẹn ni ètò tó bàbá mi, ẹ̀yin náà máa gbáradì. Èmi náà kí yín bàbá mi, mo kí yín tọ́látọ́lá, mo kí yín tìyìtìyì, mo kí yín tẹ̀yẹtẹ̀yẹ. Ẹ ṣé. Nínú gbogbo nǹkan tá a kọ́ láṣálẹ́ yìí, mo mọ̀ wípé èmi àti yín àti mọ ibi tá a kéré sí, a mọ ibi tá a gbòǹgbò sí, a mọ ibi tí Elédùmarè tó fi wá sí. Èmi àti yín àní ṣògonù, ìràwọ̀ wa ò ní wọ̀ lóòkun. Àwọn generation tiwa à ń tiraka, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi nǹkan tó dáa sílẹ̀. Ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa padà wálé. Ṣé ẹ mọ̀ pé àìmọye àwọn ọmọ wa ló jẹ́ pé Chinese ló ń kọ́ wọn ní èdè Yorùbá sọ. India ló ń kọ́ àwọn ọmọ wa nílùú diaspora yìí, ló ń kọ́ wọn ní Yorùbá sọ. Ó gbà mí lójú tì, kò yẹ mí náà sílẹ̀ o, torí pé nígbà yẹn èmi náà fi àwọn àkọ́bí mi tí àwọn set tí mo kọ́ t'Olúwa kọ́ ilé Elédùmarè kọ́kọ́ yọ̀ǹda fún mi, mo fi wọ́n kọ́ èdè. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo tètè rí dìmú. Èdè wa, ọmọ kóòtù òjíire ọmọ Yorùbá nìkan ló jẹ́ wípé wọn ò ní èdè míì tí wọ́n fẹ́ sọ sí àwọn ọmọ wọn nínú ilé ju àfọ́nrànfọ́nràn àwọn náà gó àwọn náà kọ́ ọmọ. Ọmọ Yorùbá ò lè sọ Yorùbá nínú ilé. A lè sọ èdè abínibí wa. Ká má tiẹ̀ tí ìwà sọ Yorùbá, èdè general, èdè gbogbogbò. Ká má wá sọ èdè ahọ́n bàbá wa gangan. Bí èmi sì Àwórì lèmi wà. Àwórì lèmi, Àwórì pọ́nbélé, akọ́dákọ́lé ti ṣeré ọlọ́fin mo lé lèmi wà. Nígbà tá a bá gbọ́ Yorùbá general, táwọn ọmọ wa ò gbọ́ Yorùbá general, báwo ni wọ́n ṣe fẹ́ gbọ́ èyí tí wọ́n fi àtọ̀ ẹ̀ tán fi bí wa? Ẹ̀yin ọmọ ìyá mi, ọmọ bàbá mi, ẹ jẹ́ ká padà sílé. Kò tí ì bà, ó bà ní, kò bàjẹ́. A fẹ́ fi àdàgbà ètò rọ̀ sí ibi ní àṣálẹ́ yìí. Lórí ètò Onígbà Ìwáṣẹ̀, ọgbọ́n ni mo wá wá, èmi ò ní má gọ̀rẹ́lé. Mo dẹ̀ mọ̀ pé gbogbo wa la rí nǹkan kan àbí méjì la rí mú relé ní àṣálẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ojú ọjọ́ ó ṣe gbẹdẹmú fún wa. Ọlọ́run jẹ́ kí tí n bá tún kíní yìí gbọ́ kí n lè gbé sórí YouTube. Bí bẹ́ẹ̀ kọ́, màá dọ́gbọ́n sí, bàbá tún máa padà wá láti wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́. Eléyìí á ṣe wẹ́ẹ̀ tí ẹni. Èmi àti yín dẹ̀ ti mọ̀ wípé èpè Aole kọ́ ló ń jà wá tí ò bá sí. Ẹ má jẹ́ sọ. Ọbẹ̀ kì í mì níkùn àgbà. Ọ̀rọ̀ tán lẹ́nu, ó kàn síkùn. Èmi lolóòtú ètò, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ewùsì Ọmọ́tádéṣe, Ẹ̀fún Ṣayọ̀ Àmọ̀kẹ́ láti Ìṣẹ̀rí Ọlọ́fin-múlé. Èmi lọmọ pápá kókó àmúròkè Ìjẹ̀bú Òsùn Akẹ̀sán ni mí, ọmọ agbẹ̀bí òmùwẹ̀, ọmọ agbẹ̀bí ayé tó gbẹ̀bí ọ̀rọ̀. Mo kí wa wípé láyọ̀ o.